máa gbọ́ nígbà gbogbo everybody ní kóró rédíò yìí máa lọ gbọ́ ó yá ẹ̀yin ará kájọ máa gbọ́. ADAMIMOGO FM tó kù lẹ́ẹ̀kan lọ́wọ́ dànù kápẹ́pẹ́ wọn dànù síkú ADAMIMOGO FM tó kù lẹ́ẹ̀kan. It is time for the program. We're gonna have unlimited fun with your best friend on radio. Turn up your radio, everybody. Listen to radio. Your best friend is on the radio. Turn up your radio. Anywhere you are. Don't miss the fun. Listen to your radio. Yes, I'm gonna go anywhere you did. Don't be serious, oh, we're feeling your churchica. No doubt, no man, with you are radio pilot. Just they carry me, they go for where I did. Battle myself while I you the sweet me churchica on the radio. Churchica, yeah, sweet boys. Churchica, Irela Umogbo. Churchica, everywhere I go. Churchica, even if I did for campus. Churchica, hey go students. Churchica, hey boys and girls. Churchica, we are sweet boys, I don't feel you die, yo. Mambo, and some baba to Ogba Ife. Churchica, speak on the radio. One of our best friend. You are the pilot on the radio. Yo, my people that call me Waxino, aka Dance. Oh, you're the Tutu Lewo Master. Chilling right now with Churchy K. Stay tuned. If you wanna know me, you better holler at me. Yeah, my people. He's a homeboy Sammy for Larry. And right now I'm hanging out with my homeboys. Churchy K, don't bear, Rajamo. The feel out, you don't feel it. Go feel it. If you change out, I go change out. Sound Love Production. Oni mo ti le rẹ́ni tó wù mí. Oni mo ti le rẹ́ni bí rẹ̀. Oni mo ti le rẹ́ni tó wù mí. Oni mo ti le rẹ́ni bí rẹ̀. Jọ̀wọ́ má fi mí sílẹ̀. Ìwọ lẹni tó kàn mí fẹ́. If you leave me, oni mo ti le rẹ́ni bí rẹ̀. You mean so much to me. Lóòótọ́ ni àìmọye ìlérí àwọn promises tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ yẹn bòmíì ló padà já sí. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ń wò pé báwọn làwọn ṣe lè pàdé olólùfẹ́ àwọn gan. Àmì wo ló máa hàn sí àwọn táwọn fi máa mọ̀ pé èèyàn tí mo pàdé olólùfẹ́ mi ni. Gbogbo ìbéèrè tó ń gba ọkàn olúkálùkù lákòókò ìtawà nìyẹn. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló ti pàdé olólùfẹ́ wọn. Ṣùgbọ́n tó jẹ́ pé ó di bí àkókò kan náà wá wò pé kì í ṣe èèyàn tí mo pàdé lélẹ̀ kí ló wá dé. Lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́ra tó di pé bí àwọn ìyípadà díẹ̀díẹ̀ ó gbà kì í ṣe bí lágbájá ṣe lélẹ̀ kẹ́. Kì í ṣe Ṣẹ́gun tí mo mọ̀ lélẹ̀. Kì í ṣe Fẹ́mi tí mo mọ̀ lélẹ̀. Kì í ṣe Àríkẹ́ tí mo mọ̀ lélẹ̀. Kì í ṣe Fọláṣadé tí mo mọ̀ lélẹ̀ kí ló wá dé. Kí ló ń fà gan? Mo kí káàbọ̀ sórí ètò Ogba Ife lórí ìkànnì ADAMIMOGO 93.1 FM Voice of Delight. Tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ tí máa gbọ́ wa. Ìyẹn láti àkókò ìdíje bíi aago kan ìyẹn ìdájí. Àwọn kan náà ti darapọ̀ mọ́ lórí péèjì Facebook wa. Pàápàá jùlọ lórí péèjì ti ADAMIMOGO náà mo rá àwọn èèyàn tó ń darapọ̀ mọ́ wa ń bẹ̀. Lórí péèjì Ogba Ife mo ń rí yín bẹ́ẹ̀ tí ń darapọ̀ náà tẹ́ ń kí mi. Ẹ
ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ náà ní kẹ́sì bẹ́ẹ̀ kẹ́ máa wọlé kẹ́ máa kí mi bólẹ̀ tí ń gbọ́ wa lọ́wọ́ àbí bólẹ̀ tí ń wò wá ẹ máa fi sí abẹ́ comment section kẹ́sì máa ṣe bẹ́ẹ̀ kẹ́ máa follow kẹ́sì máa share kẹ́ máa like. mo máa ń ṣe kankan lórí ètò ilé ní pàápàá fún àwọn tó yẹ pé ń wà lórí Facebook. orúkọ tèmi ni Olúkáyọ̀dé Àjàyí Church Hill Church K làwọn tèmi ń pè mí àwọn olólùfẹ́ mi ń pè mí Church K àwọ̀ tí stomach tó ń bá jídíkè náà jà léyìí tó jẹ́ pé wọ́n ti fún mi lórúkọ lóríṣiríṣi ní Doctor of Love wọ́n tún ní mo jẹ́ prank master okay o. Adélóyè Godwin wọ́n ní well done mò ń rí yín èèyàn lórí Facebook. Solex Omoni wọ́n ní good evening my brother how you dey I'm fine o. Saheed Abidemi àwọn náà mò ń rí yín lórí Facebook. Aribanusi Emmanuel Olúwaṣeun wọ́n ní welcome Mr. Church Hill ẹ ṣeun Mr. Aribanusi Emmanuel. lórí péjì tí ADAMIMOGO mi mo rí Imam S Jabita ó ní ẹ kú ètò Kíkẹ́ lọ́mọ Abíọ́lá ó ní hello good evening ẹ ṣeun Adéwùmí Abíọ́dún wọ́n ní good evening sir from Ṣómólú ẹ kú ètò ẹ ṣeun Olúwasanmi Afọlábí wọ́n ní keep up the good work wọ́n ní Bàbá Èkìtì from okay láti ìpínlẹ̀ Èkìtì náà tí wọ́n ti ń gbọ́ wa tí wọ́n ti ń wò wá kẹ́tẹ́kẹ́tẹ́ Salaudeen Razak wọ́n ní well done ẹ ṣeun. Abel Tiger wọ́n ní keep the good work Abel from Ìbẹ̀jú Lekki. Esther Alabi Thompson Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ Joshua Awosanmi Grabel Ọládìméjì Dísù Azeez Soliu Olúgbélé gbogbo iná mò ń rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa kí mi kẹ́ẹ̀sì máa sọ bí tẹ́tí ń wò wá. Adélóyè Godwin wọ́n ní láti ìpè àkókò làwọn tí ń wò wá kétékété ebọ́rẹ́ ṣé jílé Bros J náà ti darapọ̀ mọ́ wa mò ń rí wọ́n bẹ̀ lórí Facebook. Abala àkọ́kọ́ tó ń bẹ lórí ètò yìí òun náà láti máa ń fún àwọn olólùfẹ́ láǹfààní pàápàá jùlọ àwọn tẹ́ pé wọ́n ń fẹ́ra wọn sọ́nà bóyá bíi boyfriend àbí girlfriend àbí bóyá tẹ́ pé jẹ́ bíi ọkọ àbí ìyàwó àfẹ́sọ́nà tó jẹ́ pé ti ní ìdánilójú pé no ìfẹ́ yìí kò síbi tó ń lọ mọ́. A máa ń fi láàyè láti fi nọ́mbà olólùfẹ́ yín orúkọ olólùfẹ́ yín àti ibi tó olólùfẹ́ yín wà tó bá ṣeéṣe náà ẹ lè fi bí ọjọ́ ìbí wọn ẹ lè fi ránṣẹ́. Mo máa pe WhatsApp nọ́mbà tẹ́ pé máa fi ránṣẹ́ sí ẹ má gbàgbé náà ẹ wò pé àwọn tó ń wò wá náà lórí Facebook wọn láǹfààní láti fi nọ́mbà olólùfẹ́ wọn bóyá ìyàwó àfẹ́sọ́nà àbí ọkọ àfẹ́sọ́nà yín ni ẹ fi ránṣẹ́ ìyẹn sórí comment section tó jẹ́ pé a máa láǹfààní láti pè wọ́n bá a ṣe máa ń ṣe bí ìgbà tí a lè sọ pé à ń prank ní láti mọ́ ẹ má jẹ́ kán mọ́ o wẹ́ẹ́dì fi nọ́mbà wọn ránṣẹ́ ẹ bá sọ fún wọn bí prank la lè sọ pé ó rí tó jẹ́ pé ó ní bá wa ṣe àwọn ìbéèrè tá a máa ti sùn lára pé a máa bá wọn sàwọn ọ̀rẹ́ fẹ́ ọ̀kan pé a sì wá bí wọ́n léèrè pé tálẹ̀ rò pé ó lè ní ká kéyìn báyìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé èèyàn tí wọ́n rò pé òun fẹ́ tó jẹ́ olólùfẹ́ tó jẹ́ pé lọ́kàn tiẹ̀ òun ò fẹ́ o ó wà bẹ́ẹ̀ èmi ti gbórí ta ni ṣe bí èmi yẹn òun ló ń fẹ́ mi jẹ́ omi ò fẹ́ lóbìnrin náà wà ní ṣe bọ̀bọ̀ yẹn àní mága mi ni àní mága mi ni tó túmọ̀ sí pé ìfẹ́ òun gan-an sí lọ́kàn ẹ̀. Bros J wọ́n ní good evening Church K how was your day àyèdè mi wà padà Titus Ayọ̀mídé wọ́n ní well done boss first time ẹ káàbọ̀ sílé ológun ọ̀hún. Greeting from Ìpàjà Bàrúwá ìyẹn biscuit nìyẹn Tèmítọ́pẹ́ Joshua Awosanmi òkè wọn ní Ìfẹ́ wàrà ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́ nìyẹn. Ahmed Abdullateef mo sọ pé àwọn tó ń wà lórí Facebook á máa ṣe nǹkan lẹ́ni ọ̀nà olúwa pọ̀ ọmọkùnmi àwọn náà ti ṣe bẹ́ẹ̀ tó ń ti dapò mọ́ wa lórí Ogba Ife òun náà ní ètò ìyẹn abala tí ẹ̀kejì náà láti máa ń sọ àwọn ìtọ́jú pé àwọn èèyàn ti sọ fún àwọn kan náà ti bá ọ sọ̀rọ̀
tó jẹ́ pé máa láǹfààní gbọ́ láti gbọ́ ohun tí arákùnrin ń sọ tó láwọn ní àwọn ń fẹ́ ìmọ̀ràn wa ó sì ti post ẹ̀ náà lénìí sórí péjì Ọgbà Ìfẹ́ lóhun tí ẹnìyẹn sọ pé ló ṣẹlẹ̀ tó bá dé àkókò yẹn ní abala kejì tẹ́pẹ́ máa sọ ọ̀rọ̀ tẹ́pẹ́ sì máa fáwọn láǹfààní láti gbà wọ́n mọ̀ràn. ìlú péjọ Báfẹ́mi Jackson wọ́n ní I love your program ẹ ṣeun. Patrick Ajayi Ọláwáyé wọ́n ní greetings from Ògìjò ẹkú ètò ẹ ṣé. ẹ jẹ́ ń ṣe báyìí kí n pe nọ́mbà tẹ́ máa send WhatsApp olólùfẹ́ yín síta máa láǹfààní láti pè ní àṣálẹ́ yìí. ẹ̀yin tẹ́ ń wà lórí Facebook ẹ bá mi pe àwọn èèyàn yín dáadáa wá ó lóun kankan tí mo fẹ́ fi fọ́nrán kan hàn yín lórí Facebook ní àṣálẹ́ yìí tẹ́ sì máa rí tẹ́ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ tí wọ́n ló ṣẹlẹ̀ ìyẹn ní ìlú Ìbàdàn láìpẹ́ yìí mo máa béèrè ìbéèrè náà lórí ẹ̀ bó sì máa fi fọ́nrán yẹn tẹ́ pé ẹ máa wò live and direct mo máa play ẹ̀ lórí page wa tẹ́ pé máa láǹfààní láti rí fọ́nrán yẹn orí Facebook mo ti máa play ẹ̀ tẹ́ pé ẹ máa rí fọ́nrán yẹn tẹ́ máa rí wò tó ló ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìlú Ìbàdàn yẹn sí ọkọ àti ìyàwó kan mo ní fọ́nrán yẹn tí mo máa lò fún yín àṣálẹ́. Good evening Mr. Churchike only greeting from okay ẹ ṣeun yẹn okay ọmọ ní crown Olúwatómísìn Akins nìyẹn. Michael Tosin wọ́n ní nice work ẹ ṣeun o. nọ́mbà tẹ́ máa fi WhatsApp message ránṣẹ́ sí ní àṣálẹ́ náà ní 08099931931 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08099931931 tẹ́ pé máa láǹfààní láti fi nọ́mbà olólùfẹ́ yín àti orúkọ olólùfẹ́ yín àti orúkọ tiyín náà tẹ́ máa fi ránṣẹ́ sí ní àṣálẹ́ tá máa láǹfààní láti pe olólùfẹ́ yín bóyá tá máa bá yín prank ẹ̀ ó ní bá a ṣe máa ṣe ẹ má gbàgbé àwọn tó jẹ́ pé wọ́n ń fẹ́ra wọn sọ́nà ni o àbáwọn tó jẹ́ pé bí i boyfriend and girlfriend tó sì wọ́n náà fẹ́ rí àrídájú pé bí èèyàn tó ń fẹ́ bóyá lóòótọ́ ó fẹ́ mọ̀ bóyá ó lóòótọ́ nífẹ̀ẹ́ àbí bóyá ìfẹ́ orí ahọ́n ni àbí bí ọkọ̀ òun fi ẹ̀ ń pa ó fi ẹ̀ ń wine away time gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó àná fi yàn wine away time Moses Ọdẹ́yẹmí láti Badagry ẹ ṣeun Tajudeen Ọmọọlá ok ẹ ṣeun Olúfúnkẹ́ Ọdúnsọ̀yà wọ́n ní well done from Odóngúnyán gẹ́gẹ́ mo yín sọ lọ mo máa fi fọ́nrán kan hàn yín ìyẹn lórí Facebook ní àṣálẹ́ yìí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn láìpẹ́ tó jẹ́ pé wọ́n ní bí ọkọ àti ìyàwó rárá pọ́n náà tẹ̀tí so wọ́n pọ̀ tán bó tẹ̀ pé lẹ́yìn rẹ̀ yẹn a tún padà ń gbọ́ kọ̀ọ̀kan tí mo tún padà ń gbọ́ ṣùgbọ́n jẹ́ ń fẹ́ apá àti bẹ̀rẹ̀ tí mo gbọ́ yẹn lẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wò pé a lè rí ọgbọ́n kan bẹ̀ wọ́n ní bọ́n ṣe ń bọ̀ ẹ̀yẹn níbi ìgbéyàwó tó ń ṣẹlẹ̀ lágbègbè kan bí asámọ́ńdà nílùú Ìbàdàn wọ́n ní lẹ́nì kó bá wa mọ́tò ló bá búlọ́ọ̀kù ọkọ àti ìyàwó tó ń bọ̀ láti ibi wẹ́ẹ̀tàn ti parí wẹ́ẹ̀tàn ló bá búlọ́ọ̀kù ẹ wo bí ìyàwó rẹ̀ lé wọn bí àǹtí olóyún àbó olóyún ọwọ́ àwọ̀rẹ́ wá di omi ń wẹ̀ ó wá ní olóyún fóun wọ́n pé ó sì lóyún fóun pé tó wá bẹ́ẹ̀ lómi ìṣe wẹ́dì ló di pé àǹtí dá lọ rọgbọ̀dọ̀ fídíò ń bẹ lórí ẹ̀rọ káyélujára ṣùgbọ́n èmi náà mo máa lo fídíò yẹn mo máa lò fún yín tẹ́ pé màá fẹ́ kẹ́ láǹfààní láti wo fídíò on live and direct ìyẹn lórí péèjì wa ìyẹn ní àṣálẹ́ mo fẹ́ bí léèrè wò pé lóòótọ́ ìwọ̀n kan ṣe parí ìgbà tó ti so wọ́n papọ̀ tó bá jẹ́ ẹ̀yin ni ọkọ ìyàwó yẹn gan kí lẹ máa ṣe torí ẹ mọ̀ pé ayé òsì òde òní prank gan pọ̀ ìjọ ọkọ ìyàwó gan ò tiẹ̀ lè wò pé ẹjẹ́ ń tiẹ̀ dán ìyàwó mi wò mí tiẹ̀ wò bó ṣe máa ṣe lọ́wọ́ tó bá jẹ́ ìlọ́kọ àti ìyàwó kúrú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ kí lẹ máa ṣe ká gbà pé ó kọ̀ èdè ṣẹlẹ̀ ẹ̀ ń bọ̀ ẹ ti parí wedding ṣùgbọ́n ìbí reception ni wọ́n ti sún papọ̀ abẹ́ ń bọ̀ láti church àbí láti register pọ́n tiẹ̀ ti sún papọ̀ tán ẹ wá ń lọ lẹ́nìkọ́kọ̀ double cross mọ́tò ìyàwó yín ló bá jáde ló sọ fún yín pé bros èèyàn tẹ́ ń gbú lọ yẹn ó ti lóyún fún mi in fact oyún oṣù 3 ni tó sì jẹ́ pé ẹ̀yin ló fẹ́ tán ti sún papọ̀ tó bá jẹ́ ẹ̀yin ni ọkọ ìyàwó kí lẹ́yìn máa ṣe àbí bóyá ẹ wá jẹ́ bí ọkọ ìyàwó ìmọ̀ràn wo lẹ́ máa gbà wọ́n fọ́nrán yẹn ń bẹ́ ń bí màá ń lò live and direct lórí Facebook wa ó yá ẹ lọ máa darapọ̀ mọ́ wa lórí Facebook ADAMIMOGO 93.1 FM mo máa lo fọ́nrán yẹn àti lórí Facebook Ogba Ife.
Babatunde Saheed Abiola mo rí yín. rántí àwọn ìlérí tá a ṣe rántí o. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ kí n mú ṣe pápápá. jọ̀wọ́ má fi mí sílẹ̀ ìwọ lẹ́ni tó Kankan mi ń fẹ́. Ẹ jẹ́ ń lórin orin ti pẹ́ o orin yẹn Ṣẹ́gun Àgbẹ̀dẹ. Oh why. Ok ẹ jẹ́ ń lórin kẹ́gbọ́. wọlé tí kọ́kọ́ rí wọn tó sọ pé wọ́n jọjọ́ ń lọ bọ́lá tí tó torí wọn lórílẹ̀ wọ́n fọwọ́ kọ́ra wọn ó wá fẹ́ fi mí sílẹ̀ lọ́bẹ̀ ló wà wọ́n jọjọ́ ń lọ wọ́n fọwọ́ kọ́ra wọn. Irú eléyìí ó lè ṣẹlẹ̀ bí èèyàn tó ń wò ó pé èèyàn tí mò ń nífẹ̀ẹ́ ó lè jẹ́ ọkùnrin gbàgbé kó jóbìnrin pé ló wá rí pé ó ń bẹ́ lómi lórí máa pé ó wà kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe wọ́n fọwọ́ ń kọ́ra wọn orí ti pẹ́ Ṣẹ́gun Àgbẹ̀dẹ. Acting like the weather in such a dismay, 'cause you so much have changed. Then I ask you if there was anything in this world, girlfriend, that I could do, 'cause I'm so confused. I know I'm losing you, oh girl. We've gone too far, why cheat on me? It's such a shame, 'cause my friend. Ẹ má gbàgbé tó bá láwọn tó ti pè bí tẹ́lẹ̀ lórí ètò ẹ jọ̀ọ́ àmọ̀ pé lóòótọ́ lólùfẹ́ wa lè jẹ́ ẹ má tètè kó di pé ẹ tètè wá tún sẹ́ǹdì nọ́mbà ẹ má pa àti pé lólùfẹ́ ń rí ẹ jẹ́ ká pa àwọn tá àti ìlànfà láti gbọ́ wọn. Nọ́mbà àkọ́kọ́ tí mo rí ló jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí WhatsApp wọ́n ní my name is Yusuf láti Ọgbà Lagos mo fẹ́ kí ẹ bá mi ìfẹ́ ọkàn mi bí a kì í bá yín pè wọ́n àbí kó parí ìfẹ́ ọkàn mi tí orúkọ rẹ̀ ń jẹ́ fún mi láti bá ń kọ́lé Ìlúgbò Ọ̀tà a number okay. Dear customer, the MTN number you have dialed is not reachable at the moment. ẹ ti ń gbọ́ báyẹn pé ìta ọkọ̀ pé ò lọ ìyẹn ti lọ nìyẹn o àwọn èèyàn máa lè báyìí o ẹnìkan ń pè mí lórí nọ́mbà tèmi àsì ní kẹ́ ẹ pè mí àbí nọ́mbà tá a tẹ̀ ń lò tẹ́lẹ̀ ni Truecaller ń gbé jáde gẹ́gẹ́ bí Ṣàráfà Ọlámilékan bọ́dà Ṣàráfà mi ò ní kẹ́ ẹ pè mí mi ò ní kẹ́ ẹ pè nọ́mbà mi kì í ṣe nọ́mbà tí mo ní ni o ṣé ká tó máa ṣètò báyìí ṣé ká máa block ara wa ní báyìí àbí o mi ò ní kẹ́ ẹ pè mí mi ò ní nọ́mbà lórí fún bọ́ ẹ ń pè mí mo ń ṣe ẹ tún padà ń pè mí ò tí ì ní kẹ́ ẹ pè kì í ṣe nọ́mbà tí mo pè gan pé kẹ́ send kíní gan sí nìyẹn nọ́mbà tá a pè lọ́tọ̀ pé kẹ́ send WhatsApp nọ́mbà ni ó yàtọ̀ sí èyí tẹ́ lọ ń pè ó náà ni ò ń jẹ́ kí sábà máa lo nọ́mbà mi tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé lẹ́yìn ètò láti pẹ́ máa mẹ́sẹ̀gì mi èmi ìkọ́ tó dé ètò láti máa send mẹ́sẹ̀gì sí mi báwo lẹ́yìn fẹ́ kí n ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ gan ló ń send láàrin ètò tó yẹ pé àlàǹfà láti pé olólùfẹ́ wọn ìgbẹ́ nọ́mbà tá a bá ń lò lórí ètò àtàbàtà wà lórí ètò bó sì jẹ́ lórí comment section lórí Facebook ni ẹ forúkọ olólùfẹ́ yẹn fi síbẹ̀ èkó tí nọ́mbà tèmi wà fún ni pé bí a bí business discussion ẹ fẹ́ sọ̀rọ̀ business pé kí o a fẹ́ polówó àbí a fẹ́ sọ̀rọ̀ báyìí kọ́ báyìí ló ṣẹlẹ̀ sí wa o a fẹ́ sọ báyìí ni kọ́ tí nọ́mbà mi wà fún nìyẹn pé nẹ́tíwọ́ọ̀kì mi ṣe bákan ṣùgbọ́n ẹ olólùfẹ́ wa Grace Samodu wọ́n ní good evening sir thank for your assistance God bless you ẹ ṣé o wọ́n ní báwo ni weekend yín Ismail Musa Akínjídé Ògúngbadé wọ́n ní well done sir ẹ kú ètò wọ́n ní bá Jídé láti Odóngúnyán mo ní gbogbo ibẹ̀ ṣe wọ́n Elizabeth John mọ̀ọ́mọ̀ ọpẹ́ adé wọ́n ní well done Mr Churchill K ẹjẹ́ ń jíṣẹ́ tẹ́lẹ̀ yìí kí lórúkọ bọ̀dá yẹn náà bọ̀dá Adams ni ṣé ẹ̀ ń gbádùn orí tí mo lò yẹn mo ń wò pé kí n lo àwọn yóò orin wo ni kí n tún lò ẹjẹ́ ń lo ilé àgbọ̀ má ṣe bínú sí mi o
make you no vex for me o ebi ko ṣe rántí orin ọ̀hún ṣé clench àbí kí tẹ̀lé orúkọ aláyé tó kọrin wá wọ́n bọ̀ ọ̀rọ̀ mo máa lórí yẹn ẹ jẹ́ ń wo nọ́mbà olólùfẹ́ bọ̀dá Adam iná kí n pe nọ́mbà olólùfẹ́ ọbẹ̀ wọn láǹfà láti gbé. Never thought it could happen this way. But your heart, I'm sorry, my baby. I know I promised you heavenly night, but all I gave was lies upon lies. If we go a separate way. Àwa èèyàn kò yẹ ká máa ṣe báyìí àtọ́ mo ti sọ pé ẹ má pe nọ́mbà mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ló sì ń gbìyànjú wọ́n ń pe nọ́mbà yẹn ni kò sí wàhálà àti gbé sí flight mode ẹ ṣé o ẹ ṣeun ẹ fẹ́ ká tan nọ́mbà ọ̀hún lẹ̀ kò yẹ káwọn èèyàn máa ṣe báyìí náà simple instruction ẹ má pe nọ́mbà tèmi gangan àti nìkan pè wọlé gan ṣùgbọ́n rà pé àwọn èèyàn ò fẹ́ gbọ́ kò sì wá yé mi ó yọ Ọlọ́run ẹ jẹ́ kí n pe nọ́mbà bọ̀dà ẹ̀dá mi nọ́mbà olólùfẹ́ wọn tí wọ́n fi ránṣẹ́ sí wọn bí. ebi kò ṣe é rántí orin yìí. Then I realize, girl, you're my pride. How can I live my life without you? Ṣé nọ́mbà ìfẹ́ lọ báyìí kọ́ wọ́n mà ṣe bẹ́ẹ̀. Really wants to. Oh, girl, I've Dear realized customer, my please mistakes. wait. Your call is being forwarded. Now make my way. Just wanna find a way back to your heart for the whole of you. Ìyẹn ò tún lọ mo rí pé ẹgbọ́n tó wí bẹ́tà kí n kúkú lọ sórí Facebook orí àpá àwọn tó rí WhatsApp àti ẹ̀kọ́ fi ọwọ́ tá a fi bẹ̀rẹ̀ láṣálẹ̀ àwọn ní WhatsApp kí á dé bá kí náà ń bẹ̀ sọ mí o bí kò jẹun wọlé onímọ̀ ní miss Bídèmí from Ìkòròdú let me call my GF she's acting strange but orúkọ yìí familiar o ẹ ti máa ń send message dáadáa ẹ má bínú ẹ jẹ́ ń wo tàwọn míì tó jẹ́ ẹ jẹ́ wọlé good evening. I'm Dami from Ikorodu. My boyfriend name is Adeolu, or you call him Mr. Omotayo. This is his number. Okay, Jen Gichetti Auntie. Thank you, no very sorry. Yo, make you no vex for me, oh. Be no see me, oh. Solomon Obalo, Oni Churchike, good evening. Enjoy your program. God bless you. God bless you too, sir. Olamide Rabio. Okay, Abi? Yeah. Mori, Grace Amodu. Mori ni Orojide Olumide Mori ni. Ẹ má gbàgbé gbogbo àwọn tó wà lórí Facebook mo fẹ́ fi fọ́nrán kan hàn yín. Ṣé máa rí ilé tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn ní agbègbè Samonda ní àìpẹ́ yìí. Mo máa fi hàn yín lórí Facebook. Oni kò séyàn tó pé no one is perfect. Ìyá tó túmọ̀ sí pé kò sígbà tá à ní ṣọ́ra wa a máa dáríjì ra wa náà ni àbí bẹ́ẹ̀ kọ́. The number dialed is not allocated. Please check the number. Mo ń gbìyànjú láti pe nọ́mbà tí ṣùgbọ́n ó fẹ́ padà pé torí èèbó tó ń sọ sí òye mi. Dear customer, please wait. Your call is being forwarded. Kí ló ṣẹlẹ̀ lálẹ́ aim forward ok àwọn tiẹ̀ fi nọ́mbà méjì jíjẹ́ náà yẹ ká wo pé kejì yẹn náà ẹ já wo yẹn já wo ok. ṣé ẹ rántí orin yìí.
said you love me on the mattress. Yeah, you're playing me bad like Sabi basket. Pulling me down inside the casket. You're a traitor. Hey, bye. Olówó Israel mo rí yín ọ̀nà láti Adóodò okay. Dropped up, how can I hate you, hate you, hate you? You say your love, no lie. You say your feelings, no feeling. See me girl, I dey cry. See me girl, I dey cry. You say your love, no lie. You say your love, no lie. See me girl, I dey cry. Tell me which kind of life we need today. Never thought I said this chapter. Thought we'll be happy ever after. All the things we've been through, love, I did bring you now, I know send you. Lady, how could you be so crazy? Never would have thought you were so shady. Blame me, lady, say what? Stay wrong. You say your love, no lie. You say your feelings, no lie. See me, girl, àǹtí Dámì láti Ìkòròdú wọn ò gbé o ó dẹ̀ dùn mí o tó tẹ̀ tó jẹ́ pé obìnrin ní ká pọkùnrin ẹ jẹ́ wá lọ báyìí kí n lọ sórí okay jẹ́ àwọn ilé ìná kí n sáré wo ilé ìná kí tó wá lọ sórí Facebook. What I want to help me prank my boyfriend. I want to know if he loves me. But wàá fi nọ́mbà wọn ránṣẹ́. Ìyẹn lọ́nu o. Ó ní hi I'm Rahman well done. Okay ṣé. Ẹ jẹ́ n lọ sórí Facebook àwọn tèmi. Àwọn náà ń gbọ́ yẹn o. Okay. Jẹ́ n wò wọ́n bẹ̀ ràn wò. My okay. Olastic Adeniji wọ́n ní good evening sir. Ẹ ṣeun ọ̀gbẹ́ni Olastic. Oyèbánjọ Táíwò Olúwakẹ́misọ́lá. Wọ́n ní wọ́n dọ̀sán me prank my BF wàá fi nọ́mbà wọn síbẹ̀ Prince Jubri Adérẹ̀mí kí ló ń sọ okay wọ́n ní did you hear about the artist lately at all clench wọ́n dá ìmọ̀ nǹkan entertainment o wọ́n mọ ní tí mo lù lẹ́ẹ̀kan yẹn pé má ṣe bínú sí mi o make you no vex for me o Michael tó sì mọ̀ orí yín ẹ ṣeun ebi kò clench ló kọrin lóòótọ́ ó máa pẹ́ tí mo náà ti gbúrò clench ẹ mọ̀ pọ̀ ọ̀rẹ́ entertainment gbà ọ̀lọ́ bí òre bí n pé ọ̀tẹ̀ mú yìí lọ mò ń rí yín ojú rí Ìdòwú okay wọ́n ní all the way from Sango Ọ̀tà may the Lord be with you I like your program oh thanks so much I'm blushing okay Oyèbánjọ Táíwò Kẹ́misọ́lá wọ́n ní kí ló sọ me prank my boyfriend Ọlásùnkànmí ẹ jẹ́ n prank boyfriend àǹtí yẹn Ọlásùnkànmí orin wọn ni kí n lò náà àwọn old school lòun orin tó ti pẹ́ lóhùn mi kí n lò lálẹ́ ẹ jẹ́ n lórí bìjánù yìí mo ti lò lórí ètò náà ẹ jẹ́ n lórí bìjánù yìí ẹ jẹ́ lò. ṣé ẹ rántí orin yìí wọ́n náà ló ń lè làkọ́lé orin yẹn bìjánù ṣé ẹ rántí bìjánù náà àgbúrò bọ̀dá àwọn ọmọ àmọ́ ibi tó lọ ẹ jẹ́ wo nọ́mbà àǹtí kí n wo nọ́mbà olólùfẹ́ wọn Ọlá Ọlásùnkànmí mo yẹ fi swag ń pe orúkọ boyfriend Ọlásùnkànmí ó lónìí kan tó ti feature Ọlámídé nínú orin nínú verse Ọlámídé ó ní ẹwọ ọmọ tó ní kò ní kó mi jẹ ó ló porúkọ mi pẹ̀lú swag Ọlámi okay àǹtí bàǹtí ìgan ẹ̀ forúkọ yín sí good evening sir mi bẹ́ẹ̀ tí ó yẹ kẹ́ forúkọ yín sí lóòótọ́ Facebook lẹ́bi sí ṣùgbọ́n bó tẹ̀ pé lóòótọ́ orúkọ yín tí wọ́n bẹ̀rẹ̀ kẹ́ forúkọ yín ṣùgbọ́n màá lórúkọ tẹ́ fi síbẹ̀ ẹ jẹ́ n pé bọ̀dọ̀ Ọlásùnkànmí káwọ́ ibi tó máa já sí ire ni o. Hello bros ẹ kálẹ́. ṣé wàá pa mí sọ Ọlásùnkànmí kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni àwọn ni. ṣé wàá bá wọn ní dé àyè láwọn ní ẹ̀yin mélòó. èmi ni ẹ kálẹ́. ṣé wàá pa bá wọn ní dé yìí. ẹ fine ẹ wọ́n sọ̀rọ̀. orúkọ mi ni Olúkáòdé Àjàyí Church Hill. Church Hill. okay. bẹ́ẹ̀ ẹ máa ń rí ẹ mọ̀ mí abẹ́ gbórúkọ rí. àtọ̀. okay mo ní special message kan fún yín ni. yes ẹ jẹ́ ẹni yẹn ó lọ fẹ́ fi ṣe surprise fún yín ni.
Okay. so wá ní kí fún special message kò tó wá ní kí n pè even time kò tó ní kí n pè lélẹ̀ oh yes 11:30 yà time tó ní kí n pè náà lélẹ̀ ẹni ẹ̀wọ̀n náà àwọn jẹ́ olólùfẹ́ yìí pé àwọn jẹ́ girlfriend yìí ẹ jẹ́ kí n ka poem tó ní kí n kà fún yín. Okay. Yes wọ́n ní olólùfẹ́ mi Ọlásùnkànmí ìwọ ní ayọ̀ mi ìwọ lẹ́ni bí ọkàn mi ìwọ lọ́kàn mi yàn bó sì ṣe tán láti bá ẹ kalẹ̀. Yes girlfriend yìí ló ní kí n ka poem yẹn fún yín ní àṣálẹ́ yìí. Okay. mo rí pé ẹ̀ ń blush so kí wá lórúkọ girlfriend yìí. Mi ò fẹ́ nǹkan ṣoṣo tí mo mọ̀ tí mo ní. Táíwò ni o. Táíwò kí ni. Oyèbánjọ. Ta ló wá ń jẹ́ Tóyìn. Tóyìn o. Kò yé mi náà ṣé mo mọ anybody lára àwọn girlfriend yìí ọlọ́run ń bè ta ní ta ló ń jẹ́ Tóyìn. Kí lẹ sọ. Tóyìn kí ni. Wọn ò fi sọ name sí. Mi ò mọ ẹni tó ń jẹ́ Tóyìn. Ẹ mọ Tóyìn kankan. Tóyìn what? Mo ní wọn ò fi sọ name sí. No, I don't know his Tóyìn. Ok ẹ mọ Tóyìn kankan. Ẹ má wọrí bọ̀dá Súnkànmí ẹ má jẹ́ kí n darí kí wọ́n máa wá ènìyàn. Oyèbánjọ Táíwò Olúwakẹ́misọ́lá. Òun náà ni. Mo fẹ́ kọ́kọ́ wá ènìyàn bẹ́ẹ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí bọ̀dá Súnkànmí ẹ wà lórí ètò Ọgbà Ìfẹ́ lórí ADAMIMOGO 93.1 FM live and direct mo sì nígbàgbọ́ pé Oyèbánjọ Táíwò náà ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Okay. Ó tiẹ̀ da ojú kan ládàá ti yín ni mo rò pé máa jábọ́ ni kẹ́ máa rò pé bọ̀ lápẹ́ mi ò dìde yín jù mo dìde yín ẹ lè padà jábọ́ ẹ ká kó lórí ẹ̀ bọ̀ bros mi ò ayé rò bẹ́ẹ̀ ìgbà tó yẹ kí n sọ̀rọ̀ ni pé ẹ tiẹ̀ fún mi wàhálà lọ́wọ́ kan ẹ ti sọ eléyàn kan náà ló lè jẹ́ ẹ dẹ̀ dárúkọ ẹ̀ ẹni Táíwò mo wá ní Táíwò ẹ wá ní Oyèbánjọ tó túmọ̀ sí pé lóòótọ́ Táíwò Oyèbánjọ olólùfẹ́ yín ẹ lè pe òun náà bẹ́ẹ̀ kẹjọ kẹkẹrẹ àyàn olóní kékeré wà lórí rédíò ní àṣálẹ́ lórí ADAMIMOGO 93.1 FM táwa ní Lẹ́kí nílùú Èkó ẹ ṣé o bọ̀dá Ọlásùnkànmí ẹ ṣeun ó dàárọ̀ bí o bẹ́ẹ̀ ni pé orin táàrọ̀ lẹ́kọ̀ọ́ yẹn gan orí àpá àwọn méjèèjì tó wà fún lélẹ̀ ìyẹn wọ́n nà ló ń lè orin ìbìjánù ìjẹun padà tó lò fún wọn bọ́ àǹtí Oyèbánjọ tọwọ́ Táíwò Olúwakẹ́misọ́lá ẹ ti jẹ́ lọ́wọ́ ok ẹ dìfẹ́ yín mọ̀. mo ń rí alẹ́bẹ̀dẹ̀ Shakiru Adéwùmí wọ́n ní well done sir welcome to new program ok nẹ́tíwọ́ọ̀kì kí ló dé ok. ẹ jẹ́ ń wá pa bí mo ń rí ok mo ti ń rí ó ti pọ̀ ń bí ó ti pọ̀ ń lẹ̀ ló pọ̀ bí ìyẹ̀pẹ̀. Bàbá Jídé omi jẹ́ ń wo mẹ́sẹ̀gì wọn ẹ kú ètò ok kí ló ń sọ sáà delphi ṣe bad òun bọ̀ náà ẹ dà pé yẹn ok Solomon náà bá lọ ok mo ti ní mẹ́sẹ̀gì lẹ́ẹ̀kan jẹ́ ń wo now I have sent my own woman number but I not see call since ṣe á farabalẹ̀ kí ló á dé. Ó lẹ́jù wọ́n ti pọ̀ jù ẹ jẹ́ kó máa jẹ́ ṣókè ẹjọ́ ó wá ti pọ̀ èèyàn lè máa láǹfààní láti mo lè Alex okay Alex only good evening sir my name is Olúfẹ́mi Kúnmi Ayọ̀mídé from Owébàfọ̀ I want to call my fiance her name is Adigboye Blessing Adijoke she is a nurse this is her number okay jẹ́ n wá pa àti bẹ́ẹ̀. ẹ jẹ́ n wo ti apá rẹ̀ kí n wo ti apá àti bí kí n wo ti bọ̀dá Olúfẹ́mi Kúnmi ok ẹ jẹ́ n wo nọ́mbà olólùfẹ́ wọn ká gbìyànjú ẹ̀ kí n lọ́pọ̀ orúkọ ok ẹ jẹ́ n wo ká gbìyànjú ẹ̀. tọ́wọ́ ṣẹ̀dá kò máa fún gbà àkọ́kọ́ ètò Ọgbà Ìfẹ́ náà lẹ́ ń gbọ́ lórí ìkànnì ADAMIMOGO 93.1 FM tó jẹ́ pé a wà ní Lẹ́kí ní ìlú Èkó ń bẹ̀lẹ̀ tí ń gbọ́ wa ẹ sì lè láǹfààní láti darapọ̀ mọ́ wa live and direct lórí Facebook tẹ́ máa rí wa kedere lórí Facebook ADAMIMOGO
93.1 FM bó sì jẹ́ lórí péèjì tí Ọgbà Ìfẹ́ náà ni ẹ máa wò wá ń bẹ̀ live and direct. Dear customer, please wait. Your call is in for. Bọ̀dá Olúfẹ́mi ẹgbẹ́ ìbò tó ń sọ your call is being forwarded ní ń wí o èyàn ti lọ́nu ẹja tún wá pa àti bẹ̀ ká wá pa àti bí Princess Adéjọkẹ́ ní ìtàn ní hi guy nice one ẹ ṣé o Kamoru Shitu wọn ní ẹ kú ètò ẹ ṣeun Ajíbádé fẹ́ wọ́n ní ẹ kálẹ̀ ẹ kú ètò sà ẹ bá mi pe ìyàwó mi ẹ má wọrí àwọn àfẹ́sọ́nà là ń sọ a máa ṣe tàwọn ìyàwó jọ mi ìwájọ́ tó bá jẹ́ bí special day ẹ ṣé àwọn tó ń fẹ́ra wọn sọ́nà àṣà lè máa prank tó ti fẹ́ sílé bá a lè máa ṣe bẹ́ẹ̀ ẹ má gbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe ń wà náà ẹ máa comment kẹ́ ẹ sì máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa kí mi kẹ́ ẹ jẹ́ kí mo tẹ̀ ti ń wò wá kẹ́ ẹ sì máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa follow kẹ́ ẹ máa share ok ẹ jẹ́ wọn wápá àti bí fún àwọn tó bá ìṣẹ̀dá kò wọ́n gbà àkọ́kọ́ náà ẹ má gbàgbé pé ẹ lè láǹfààní fún abala àkọ́kọ́ tó yẹ pé lè fi nọ́mbà olólùfẹ́ yín bí boyfriend àbí girlfriend ni àbí àfẹ́sọ́nà yín tẹ́ pé ẹ lè fi nọ́mbà wọn ẹ lè fi sí orí ìyẹn bó jẹ́ lórí Facebook comment section bẹ́ẹ̀ ni ẹ lè fi síbẹ̀ láti jẹ́ kí a mọ ibi tí orúkọ olólùfẹ́ yín àti bí abi tó ń wà ní a pè wọ́n láti mọ̀ bóyá lóòótọ́ ẹ̀yin nìkan ni wọ́n ń fẹ́ àbí bóyá wọ́n kàn fi yín di gẹrẹwú ni ẹ jẹ́ ń wo apá àti bí ẹ jẹ́ ń wo apá àti bí ẹ jẹ́ ń wo bí lórí WhatsApp bí wọ́n ní my name is Tèmítọ́pẹ́ please call my àrídùnnú ó pọ̀ her name is Damilola ọlọ́run wọ́n ní kí n pe àrídùnnú àwọn ó yá àrídùnnú àwọn ẹ jẹ́ ń play orin wedding fún yín On my wedding day, my wedding day, my wedding day, my wedding day. She can't stop calling, her phone ringtone. It's in my memory. Since the first time we met, she has been like this. That's why I treat her like a queen. She called me a king, like I do realize we can raise a family. I can't deny, yeah, that I love and die. She be the woman of my life, for us, no be lie. I feel alright whenever she's by my side. I'm proud to be a Mr. Right, 'cause I know she's gonna be my bride. I lay up so I can watch her take the lead. Oh, you know, on our wedding day, I guess you know, I found a look at I want you still there. This time around, I'ma say go big, and you I go marry. I want you, God be the glory. I won't want you, and you I go marry. I know she's the right woman for me. I believe she'll be there when I'm in need. It was unnecessary to help her achieve a dream. She's my angel, let me be the fool. As a princess, she's ready to be my boo. Love want it, me and my chicken and I want it. Love want it, everything's gonna we go belly, that pity. Love want it, that thing called love, I'ma no be free. They do me anyway I did like, but you did yeah. Together we're meant to be forever. And Kura la la forever. On our wedding day, I guess you know. Honoruka. This time around, I'ma say go big. Are you a go marry? No nítorí ìyàwó wa ni na you a go marry. Ẹ má bínú àwọn tó ń wà lórí Facebook nẹ́tíwọ́ọ̀kì yẹn rí bákanbákan pàápàá jùlọ lórí péjì Ọgbà Ìfẹ́ nẹ́tíwọ́ọ̀kì yẹn lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n a tún padà sí orí live báyìí gbogbo ẹni send message ẹjọ ẹ padà wá o ẹ wá padà tún send o torí ìyẹn ti bá ti fídíò àwọ̀kọ́lẹ̀ mọ̀ pé èmi ò àlè padà lọ máa wo fídíò yẹn mọ́ ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe bákanbákan ẹ padà wá
gbogbo ẹni tẹ́ send message lórí page ti Ogba Ife comment section message kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ pa àwọn nọ́mbà kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo nọ́mbà wọn mi ò rí wọn mọ́ ẹ má bínú ẹ padà wá kẹ́ ẹ wá send ẹ padà gbogbo ẹni tẹ́ send message ẹ ṣe. ló mọ̀ fi ń pè mí ọmọ gidi lọmọ yẹn ọmọ wa wẹ́ dìde gbèsè lé náà afọ ọ̀nà òru kan. àǹtí àbí ok bí bọ̀dá tèmi Tọ́pẹ́ àrídìní yóò gbé kọ́ọ̀lù àmàdélómi lòun ẹ má bínú gbẹ́ni tó wà lórí péjì Ogba Ife àwọn tẹ́tí mi sí tẹ́lẹ̀ gbẹ́ni báyìí pààyàn ẹ bá mi tún gbogbo mẹ́sẹ̀gì wọn send nẹ́tíwọ́ọ̀kì yẹn ló ṣe bákan ṣùgbọ́n àtúntò padà báyìí ẹ tún gbogbo mẹ́sẹ̀gì wọn send good evening help me call my wife lẹ pé ẹ má jẹ́ n prank ìyàwó yín àwọn tó ń fẹ́ra wọn sọ̀rọ̀ là ń prank olólùfẹ́ wọn afẹ́wọ̀n bóyá lóòótọ́ èèyàn tí wọ́n ń fẹ́ lóòótọ́ bóyá òótọ́ ni àbí bóyá wọ́n kàn fira wọn sí abẹ́ kínní ni. have you send my bọ̀dá Ọmọ́táyọ̀ Ọmọ́túndé mẹ́sàgì yìí pọ̀ ẹ bá fi ṣe ṣókì mélòó lẹ́yìn fẹ́ ká kàwá ọ̀ lọ́n mo wá rí pé nọ́mbà bọ̀dá Ọmọ́túndé Ọmọ́táyọ̀ Ọmọ́túndé ẹ tún mẹ́sàgì yìí send ní ṣókì lórí comment section mẹ́sàgì ti pọ̀ jù wọ́n á ní ká máa ka ànúkàn béèrè ni ìyẹn lórí Facebook ẹ tún send kó jẹ́ ṣókì olórúkọ olólùfẹ́ yín àbí olólùfẹ́ yín wà ká balẹ̀ láfàá láti bá yín pè wọ́n. Good evening, sir. My name is Zainab. I'm from Ikorodu. I wanted to call my BF. His name is Femi. Okay, again, jíṣẹ́ Tanti Zainab. Mboniki tu yà síbẹ̀. Mo rí yín o. Decoded. Ajibade engineer rookie best. Okay, mo rí gbogbo yín bẹ̀rẹ̀ yẹn lórí bẹ̀. Ẹ jẹ́ tó lọ sí apá àti bí. Ká wo nìkan náà tá a tún máa lò lápá àti bí. Ẹ kí mi ò nílò bèbí mi jọ̀wọ́ báyìí. Bèbí jọ̀wọ́. Kò má yín lọ o. Pam parararam. Taram pam pararam pam pam pam. ẹ bá mi sọ fún sísí kó má yọ mo ti sọ wípé fàájì tẹ́lẹ̀ láwọ̀. NotJustOK.com. ẹ bá mi sọ. Okay, jẹ́ n jíṣẹ́ ti okay. Okay, good. My name is Zainab. Okay, from Ikorodu. Wọ́n ní kí n pè olólùfẹ́ àwọn fẹ́ mi. Ẹ jẹ́ wo ti olólùfẹ́ àǹtí Zainab bíbí á. Wọ́n máa láǹfààní láti gbé ìpè wá. Okay, fẹ́ gbé nọ́mbà hàn. dúró dè mí àní kò gbé mi fàyà kó wá fífẹ́ dúdú sáyà mi. ọmọdé ṣe mí dìyà mi dà. Dear customer, please wait. Your call is being forwarded. Kí ló dé? Àbí ṣé mi ní òpin nọ́mbà dáadáa ni? Ẹ jẹ́ n padà wò. Jẹ́ n wo àǹtí Zainab. Ń bọ̀ náà jẹ́ n wo nọ́mbà olólùfẹ́ yín. Ẹ jẹ́ n wo. Okay. Oh náà ni. Okay. Jẹ́ n wo apá àti bí. Jẹ́ n wo apá àti bí. Adélòye Godwin ó dà pé ìta mẹ́sì tó kọ lọ lẹ́ẹ̀kan ẹ send message ẹ padà tún mí send sí abẹ́lé ìyẹn Adélòye Godwin mo rí pé tiwọn ẹ padà tún message mi send ìyẹn ti lọ mi ò padà rí ìyẹn pé ìtakọ̀ṣe lẹ́ẹ̀kan mọ̀ pé network ó gbé yẹn sá lọ ó gbé lọ ẹ jẹ́ ń wo eléyìí okay ó ní Ajíbádé Fẹ́mi ẹ̀kálẹ̀ kó ètò ẹ bá mi pé ọ̀ní mi olólùfẹ́ mi ẹni bí ọkàn mi ẹ bá mi sọ fún pé mo nífẹ̀ẹ́ rẹ̀ òun ni Ayọ̀ ìfẹ́ òkè mi ọdún Ayọ̀ Ajíbádé ke bọ̀dá ẹ wá fi orúkọ jẹun wò náà àbí wọ́n fi sí tí mi ò rí nẹ́tíwọ́ọ̀kì gan-an jẹ́ ká rí kí ló dé báyìí ń bọ̀ náà my name is Evangelist ẹ wá fi orúkọ olólùfẹ́ yín sí gẹ́gẹ́ mo yẹ sẹ́jọ́ kì í ṣe àwọn ìyàwó ilé o
irú bọ̀dá evangelist báyìí ti sọ lẹ́kọ̀ọ́ rà pé ìyàwó lẹ pè tẹ́ sí lórí péjì Adamogo mórí tẹ́ sọ pé my wife or something ẹ má jà ṣe bẹ́ẹ̀ àwọn tó ń fẹ́ra wọn sọ̀nà nìkan prank wọ́n lè tè mọ́ ibi tó ń fẹ́ yí àṣeyàn tó ń fẹ́ bóyá àwọn nìkan ló wà lọ́wọ́ wọn àbí kọ́ mọ́ ibi tó ń fẹ́ yí àṣì ẹ má bínú ẹ jẹun ilé wọ́n ní my name is Godwin please call my love heart her name is Nifemi she lives in Lagos okay. To copy this tune, press 1. On this radio micro press Not just okay. Hello. Hello, ẹ kálẹ́ o. Sister Nifemi. Ṣé wàá pa Sister Nifemi? Ẹ kálẹ́ báwo ni dé yín? Yes. Mo ní special message kan fún yín láti ọ̀dọ̀ èèyàn kan ni. Àti pé wọ́n tó fẹ́ fún yín gift náà, so a fẹ́ fún yín lẹ́kọ̀ọ́ ń bí àwa ní pé ká kọ́ pè yín ná. Ká tó mọ̀ bá ṣe máa dispatch ẹ̀ ní láti Monday tó ń bọ̀ yìí. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Káyọ̀dé lórúkọ mi. Káyọ̀dé lórúkọ mi. Bẹ́ẹ̀. Yeah. Ẹnìkan ló ní ká fún yín ní ẹ̀bùn pàtàkì kan nínú ẹ̀bùn náà wọ́n tún kọ̀ọ̀kan náà sínú ọdún ní ká pè náà ká sọ fún yín lórí fún ká kọ́kọ́ ṣàlàyé fún yín pé wọ́n láwọn nífẹ̀ẹ́ yín pé àwọn jólólù odò wọn ní àwọn náà ní boyfriend yín tẹ́lẹ̀ pé àwọn jólólù fẹ́ yín ṣùgbọ́n wọ́n tún ní ká sọ fún yín special pé àwọn nífẹ̀ẹ́ yín pé àwọn ṣetán láti wà pẹ̀lú yín títí láéláé. Kí ló funny? Ok ẹ̀yin tá ẹ̀yin mọ́rò kó lè jẹ́ ẹ̀yin kí lórúkọ lólùfẹ́ yín tá lórúkọ boyfriend yín kí ló funny. Òun náà mò ń sọ ìtàlẹ̀ yín mọ̀ pé ó lè sọ pé tó lè ní special message fún yín. Àní kẹtẹ̀ jẹ́ kó rí ìwà náà kan blush pé ókè wa iṣẹ́ gidi la fẹ́ jẹ́. Táíwò kí ni? Táíwò bẹ́ẹ̀ nígbà tí mo Táíwò nǹkan tó jẹ́ Táíwò. Ẹ̀wọ̀n náà mo sọ mo ní Táíwò kí ni ẹ̀kọ́ ní Táíwò ìyẹn náà Ashley ṣe ṣáà máa sọ orúkọ mi. Mi lórúkọ mi kan ní ìtọ́mọ́. Ẹni? Mi lórúkọ mi tí mo fẹ́ sọ mọ́ ju Táíwò lọ. Ok fún wa ń sọ ní ìmú wọn. Okay, mo sọ ni mo. Ṣé ó possible ẹ máa fẹ́ yẹn ni mo sọ ni mo. Ẹ fẹ́ máa wáìn mi ni. Wáìn mi mo sọ ni mo. Serious na ẹ fún wa ń sọ ni mo wọn àbí kò fún wa lórúkọ mi. Ẹ̀rọ yìí ti yé mi. Mo ṣàti fún yín nìkan. Òun náà mo ń sọ yìí pé kẹ́ ẹ fún mi lórúkọ mi too. Nígbà tí mo lórúkọ yẹn mímọ́. Tí wọ́n fẹ́ mú orúkọ yín yẹn bèèrè lọ́wọ́ mo fẹ́. Ṣé ká fọwọ́ mú ẹ̀bùn tó ní ká fún yín báyìí nítorí Ọlọ́run? Ẹ fọwọ́ mú tó bá kàn yẹn. Lọ́wọ́ kan Táíwò ṣàlèyàn tẹ́ ń fẹ́. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà. Tẹ́ ẹ̀ bá mọ̀ ṣá bọ́ọ̀lù kì í ṣe gan-an. Ẹ wò náà ta ni Godwin? Ta ni Godwin? Láti bọ̀. Láti bo táwa ní Godwin tó pé dẹ̀ tó fún wa nọ́mbà yẹn tó ní ká pè yín ká sọ fún yín pé òun nífẹ̀ẹ́ yín ó tó wọ́n sí pé ẹ̀mọ́ níbọ̀ tó ń jẹ́ Godwin nìyẹn. Ìgbàlẹ̀ tó ń bèrè pé láti bo anyway àǹtí nífẹ̀ẹ́ mi ẹ wà lórí Adamimogo 93.1 FM live and direct. Ẹ ṣé o ẹ ti dárúkọ ẹlòmíì ẹni Táíwò wọ́n sì láwọn ọmọ Godwin wọ́n tún yá wọn láwọn ọmọ èèyàn tó ń jẹ́ Godwin Adódèyè Godwin. Ọ̀rọ̀ yẹn méjèèjì ò yé mi ò yẹ ká sọ pé ó ti lọ ní àbí. Mo rẹ́rìn o wọ́n kọ́ ní wọ́n ní Táíwò ni wọ́n ti ẹ̀fẹ́ wọ́n ní Táíwò ni
Adédoye Godwin iṣẹ́ yìí náà lè ń jẹ́ Táíwò àbáwọ̀ ni mo tó mọ̀ wá bèèrè pé ta ni Godwin wọ́n ń bèèrè pé láti ibò mo tún wọ́n bèèrè pé sọ́mọ̀ èèyàn tó ń jẹ́ gan ni wọ́n láwọn ọmọ Godwin ẹ wo eléyìí gan kọjá ayé lè bò sí o. It's okay. Why are you running? What? Ibo la ń lọ ènìyàn oṣù nìyẹn. Ibi sáàpà máa gbà ó kò yé nìyàn o. Ayé lè yìnbó sí o. Ẹ jẹ́ ń gbé asólètì wọlé jàre kí ló pàkólé relé husband and wife. Black 7, you know. Isolate. Kí ni bọ̀dá yìí sọ náà? Wọ́n ní àǹtí ní Fẹ́mi this is orúkọ tẹ dá yẹn kí ní kan yìí dán yéé wọ́n láyìn tí ní Fẹ́mi kí ní orúkọ tẹ dá lórí Facebook yẹn Aribanusi Emmanuel ok mo rí mẹ́sẹ̀gì yìí Janwele, one good evening, sir. My name is Deborah Adeyemi. Please let me prank my boyfriend. His name is Shola John. Okay? Jajisha ti auntie. My baby, my sweetie, my own, ẹ mọ̀ wàgbọ́n mo sọ pé mo máa lo fọ́nrán kan fún yín táago méjìlá bá ti kọjá ìṣẹ́jú díẹ̀ mo máa lo fọ́nrán tí mo sọ pé tó ṣẹlẹ̀ ẹ máa rí live and direct pàápàá jùlọ àwọn tó ń wà lórí Facebook ni o ẹ máa rí fọ́nrán yẹn lè tó ṣẹlẹ̀ bí drama ni láwọn tó ń bọ̀ níbi ìgbéyàwó tó di wó pé ìkan ń bẹ. Hello bro Shola Shewa. Shewa pa báwo ni dé yín? Yes, Akushan. Orúkọ mi ni Olúkáyọ̀dé. Okay. Bẹ́ẹ̀ mo ní special message kan fún yín ni. Láti bo. Láti Nàìjíríà tá wà níṣẹ́ ń bẹ̀rù ni. Ẹ jẹ́ n sọ èèyàn kan ló ní kí fún yín special message kan ó lóun jó lólùfẹ́ yín ó sì ní ó ní gbogbo ìgbà ó ní ìfẹ́ yín ò jẹ́ kóun gbádùn kò jẹ́ kóun sùn. Okay. Bẹ́ẹ̀ ó dẹ̀ wá ní kí n sọ fún yín ẹ jẹ́ kí n kà bó ṣe kọ́ sí bó ṣe fi ránṣẹ́ sí mi bí. Okay. Wọ́n ní olólùfẹ́ mi Ṣọlá ìwọ ni ẹni tí ọkàn mi yàn ìwọ ni ayọ̀ mi ìwọ ni gbogbo nǹkan tí mo ní láyé mi. Tálẹ̀ yín wá mọ̀ tó lè ní ká fún yín special message yìí. Deborah. Ta ló ń jẹ́ Rachel? Rachel. Ìgbà mi bọ̀ tó ń jẹ́ Rachel. Ok nǹkan tó ń sọ wáyé pé Deborah nìkan lẹ̀ ń fẹ́. Ẹni? Yes. Bọ̀dá John ẹ jẹ́wọ́ náà Deborah ti sọ fún yín pé èèyàn kan máa pè yín lé ní àbí ẹ sọ tòótọ́ fún mi ẹ jẹ́wọ́. Ṣé Deborah sọ fún yín pé èèyàn kan máa pè yín lé ní ó yẹ ẹ jẹ́wọ́ fún mi ẹ sọ tòótọ́. No. Tọ́bí mi ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ wà lórí ADAMIMOGO 93.1 FM lọ́wọ́lọ́wọ́ live and direct mo dẹ̀ mọ̀ pé Deborah náà ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ẹni bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé ẹ mọ̀ tẹ́lẹ̀.
Me, mommy. Everybody ló sọ pé bẹ́ẹ̀ ni. Ẹni? I'm so surprised now. Okay. So, owó ló ní ká pè tó ní ká sọ fún yín pé òun nífẹ̀ẹ́ yín. Orí rédíò lẹ wà live and direct o. Deborah ló ní ká sọ fún yín pé òun nífẹ̀ẹ́ yín. Sure, 100%. Okay. Ṣé o dàárọ̀ bọ̀dá John Ṣọlá Adéròmọ́ àbí? Yeah, get it. Yeah, okay, ó dàárọ̀ ṣé o. Ẹ lè pe dìbò náà bẹ́ẹ̀ kẹ́ ẹ rò pé mo rọ́wọ́ ẹ̀yìn kẹ́ ẹ bá yín rọra yín sọ̀rọ̀ ìfẹ́ náà kẹ́ tún múnú ẹ̀dùn. Yeah, we'll call it. Ẹ ṣeun, okay, ó dàárọ̀. Black 7, you know. Isolate. I don't want the engineer Rocky Bess. I'm Olatunji Rockip. My girlfriend name is Dara Simi. Okay, Janji show, but I. Hello. Hello. Sister Dara Simi ṣe wà pa ẹ kalẹ̀. Ṣebí Sister Dara Simi mo ń bá sọ̀rọ̀. Okay, ẹ kalẹ̀ ṣe wà pa báwo ni dé yín? Ẹ kalẹ̀ má bínú pé a pè yín ó dà pé tí ń sojú ra ti pè yín. Olúkáyọ̀dé Àjàyí lórúkọ mi. Yes, láti Ìbàdàn mo ti ń pè yín. A ní special gift kan fún yín ni tí olólùfẹ́ yín ní pé a fẹ́ fún adẹ̀fẹ́ dispatch ní Monday tó ń bọ̀. So àwọn òpè ká sáré pé gbogbo àwọn tí káàmù bá ṣe bẹ̀rẹ̀ ká bá ṣe máa pín àwọn èèyàn sí gbogbo àwọn ìlú tá bá fẹ́ pín wọn lọ́nà fi pín lákòókò àti pé ẹnìyẹn tó fi mẹ́sẹ̀jì kan sínú ẹ̀gẹ́n bíi love poem tó dẹ̀ ní ká pè yín pé ká bá yín kà á fún yín lórí fóònù. Ṣé mo lè tẹ̀síwájú láti ka love poem yẹn fún yín? Mo ní ṣé mo lè tẹ̀síwájú láti ka love poem yẹn fún yín? Hello. Bọ̀dá àárọ̀ kí ìbù àbí bọ̀dá Ọlátúnjí wọ́n ti lọ o. Wọ́n lọ nìyẹn o. Ẹ jẹ́ ajíṣẹ́ lómi léyìí táwọn èèyàn pọ̀ ńlẹ̀ bíi kíni. Ẹ jẹ́ wá pàtí bí náà ní orí péjì ti Adamogo mo rí ẹni wọ́n ní good evening I'm Olamide I want to prank my BF Olawumi Sunday here is his number. Okay, ẹ jẹ́ ń jíṣẹ́ tàǹtì.
Hello, ẹ káalẹ́ bros. Okay. Ṣé wàá pa bro Sunday kọ́ nìyẹn? No. Kì í ṣe bro Láwùmí mò ń bá sọ̀rọ̀ yìí. Ta ló sọ̀rọ̀? Wà tó wá nínú òwe ẹ̀ náà mọ̀ pé Káyọ̀dé lórúkọ mi. Okay. Ṣé ẹ̀rù ń bá yín ni? Ṣé ẹ̀ ń gbọ́ mi? Mo ń gbọ́. Ṣé ẹ̀rù ń bá yín tẹ́lẹ̀ ni? Who is on like this? Olúkáyọ̀dé lórúkọ mi. So mo ní special message fún yín láti ọ̀dọ̀ ẹ̀kan náà tó lóhun special sí yín. So time tó dẹ̀ ní ká deliver ẹ̀ fún yín lélẹ̀. Okay. Yes. Ẹ̀yin ṣáà ni Ọláwùmí Sunday. Hello. Yes. Mo ní ṣe bẹ́ẹ̀ ṣáà ni Ọláwùmí Sunday. Yes, I am. Okay. Olólùfẹ́ yín fi mẹ́sẹ̀gì kan ránṣẹ́ sí wa tó ní ká sọ fún yín wípé òun nífẹ̀ẹ́ yín pé onífẹ̀ẹ́ yín ò jẹ́ kóun lè sùn kò jẹ́ kóun lè ro kò jẹ́ kóun tiẹ̀ olóhùn tẹ̀mọ̀ kan tóun ṣe mọ́ pé òun nífẹ̀ẹ́ yín bó sì ṣe tán láti bá yín kalẹ̀. Ọwọ́ yín ni ká ti wá béèrè tálẹ̀ yín mọ̀ tó lè ṣe lè tẹ́ pé tó dẹ̀ jẹ́ girlfriend tẹ́mọ̀ pé tí gbogbo ìfẹ́ yín ò ní jẹ́ kó tiẹ̀ get ara ẹ̀ rà tọ̀. I can't say. Any? Sorry about that. I can't say. I'm sorry about that. You can't do what? I can't say. I am sorry about No. that. The person says she's your girlfriend. Like, does that mean you have more than a girl in your life as your lover? I know. I don't have multiple girls. But Okay. Just tell her the person you think. At least, thank God you are a male. It's not a female that maybe she might have so many admirers, people that are trying to woo her. She might not know the person to mention, but at least as a man now, you know the person you love now. You know the person that is in your life, the person you really have in your life. Probably as your GF or as your lover or bros. I deal with you. You are choosing me now, bro. No, I'm not. Serious, I'm not. Serious, I'm serious. No, serious. No, I'm not. You just tell her the name of your. Okay, tell her the person you think that he might do this for you, that you believe that you are so special in her life. Don't worry, right? Kí ló ń pa wọn lẹ́yìn báyìí lọ. Mi ò mọ̀ kan. Ẹ sọ kan fún mi ò mọ̀ kankan. I don't know anything. Mi ò mọ̀ kankan. Ṣé ẹ̀ wá èmi ni? Ṣé Solomon? Sorry, mo tẹ̀ tí wọ́n lọ sí bẹ́ẹ̀ wípé bọ̀dá. Okay, láàrin mi àtẹ̀yìn ẹ jẹ́wọ́ fún mi kì í ṣe èèyàn kan lè ń fẹ́ àbí ẹ jẹ́wọ́ fún mi. Ká kó lórí ẹ̀. No. Gbàtẹ́ wá lẹ́yìn mọ̀yọ̀ tẹ́ fẹ́ sọ. Ó dàbí mi báyìí kan wá bí kí wọ́n sọ pé mi mọ̀yọ̀ lẹ́gbàá mi mọ̀yọ̀ tí mò ń fẹ́ àlọ́wọ́ kan ni. Kí tẹ máa zùkẹ́ jí mi lọ́wọ́ máa pé lágbájá ni o. Jẹ́ mo ti ṣẹlẹ̀ to me. Ẹ má bínú sá o. Oh, no problem, sir. Okay. Oh, this seems like a temptation or I don't know kind of place. No. But okay. It's like this. Okay. In your calling me say. Okay. Even though I have other friends, but I have where my heart is. She understand. Bẹ́ẹ̀ mo get yín bẹ́ẹ̀. Okay. So, but in a question like this, in this kind of hour, it's quite unexpected. It doesn't mean wait, bro son. Eléyàn kan lè ń fẹ́. Okay, kí wá ló ń mú yín láti sọ pé dágbájá ni o. But anyway, ẹni tó mọ deep down this kind of name. So lè pè mí lórúkọ jẹ́ pè mí tán yẹn. Her name is Christiana, so I don't know. Christiana what? I can't say anything. I can't say more than that. That's all. Wá ní sọ orúkọ ìbí ẹ sọ orúkọ wọn kejì tó wà níbi tó ń fún wa àbí. Ṣé ẹ̀rù tún ń bà yín àti sọ orúkọ wọn kejì ni? Ẹ ti dárúkọ ẹ̀rù tún ń bà yín. I've come above 50% halfway now, so I don't know, but it's only the new customer and no, that's all. Ẹ̀hún náà mo sọ mo ní kẹ́ ẹ sọ orúkọ wọn kejì tó wà níbi ká mọ̀ bóyá lóòótọ́ tálì. Mi ò mọ orúkọ kejì kankan èyí tí mo mọ̀ tó ṣọ́ọ̀dù dárúkọ rẹ̀. Ẹ wá ń dé tìyàn ẹ̀ mọ orúkọ ẹ̀ kankan ẹ̀ mọ sọ́ni mi ẹ̀ mọ orúkọ ẹ̀ ṣó possible. You are sitting like a radio presenter or something. No, I don't. Lọ́nà wo? Bros, Brother Sunday. Okay. Who is Olamide? Olamide. Kì í ṣe Olamide Bado. Olamide.
Alamidi. Oh, that rings a bell. But, no. Bọ̀dá Sunday, you are live for ADAMIMOGO 93.1 FM lórí ètò Ogba Ife. Ẹ ṣé o, ó dàbọ̀ o. Life yóò balance yóò. Bọ̀dá yẹn kọ́kọ́ ṣe Ọlámi. Wọ́n yí that name rings a bell. Ọlámidé Rabiu. Anybody, my name is Olamide. Mo ti polólùfẹ́ yín Christiana náà wí o. Èmi tẹ̀ kọ́kọ́ wò pé bí ẹ̀yin lẹ̀ ń jẹ́ Christiana. Wí pé bí ẹ̀yin lẹ̀ ń jẹ́ Christiana bí tó bá dárúkọ mi bí pọ̀tẹ̀ dárúkọ Lámídé àbí kọ́kọ́ pé àmọ́ bóyá ẹni. Wọ́n kọ́kọ́ sọ pé wọ́n kọ́kọ́ fẹ́ twist gan bọ̀dá yẹn ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn òrẹ́ ẹ̀yìn mo gẹ́ẹ̀tì wọn. Mo gẹ́ẹ̀tì bọ̀dá padà sọ̀rọ̀. Mo dẹ̀ lọ Lámídé wọ́n dá names ring a bell. Ó tún wá sọ pé kí ni wọ́n jẹ̀ wọ́n wò pé ẹ wo èmi kọ́ lè máa waste kọ́kàdì àwọn èèyàn pọ̀ ńlẹ̀. Ayé lé o. Ayédorí kọ́dọ̀ kò yé ni mọ́. Ibo là ń lọ ènìyàn oṣù nìyẹn. Ibi sáàpà máa gbà ó kò yé nìyàn o. Kí ló ń ṣe bọ̀dá ìbárí Banusi Emmanuel ló wá ṣe wọ́n ní Ọlámídé sọ pé ó ti lọ ìdánwò ó yá sọ pé ó ti lọ kí ló ń ṣe bọ̀dá ìfà yìí. Wọ́n ní ayé lé lóòótọ́ o. Délé Àjàyí mò ń rí nọ́mbà yìí Zainab mo ti pe olólùfẹ́ yín lẹ́kan àbí mo ti rí nọ́mbà eléyìí tí mo pè lẹ́kan náà kò bí àkọlọ́ nàbẹ́ wò ni mo ti pe ẹ tó wá padà tó lọ tó sẹ́ndì táwọn èèyàn pọ̀ ńlẹ̀ tá a ti pè àǹtí Zainab màámi ọní mímí ayé lé Israeli Adébísí Olúwaṣọ́ wọ́n ní that name rings a bell later wọ́n pé no wọ́n fẹ́ sọ̀rọ̀ èmi ò kọ̀ tí ẹ̀ wúlẹ̀ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ mọ́. Wọ́n ti àwọn kọ́ fẹ́ ká mi Adéyẹmí Adéníyè wọ́n ní keep the good work ẹ ṣé o ó ti lọ lóòótọ́ ó yá sọ pé ó ti lọ ìdánwò Ṣẹ́gun Moses wọ́n ní good evening my name is Olúwaṣẹ́gun from ṣé àṣẹ̀ṣẹ̀ mọ̀wé àbí Ogun State let me call my girlfriend that I have a gift for her àbúrò àwọn ṣẹ́gun máa ń láìpẹ́ lé kíní máa cover kíní ìjẹ́ ń pé ó yá náà jẹ́ ń lórí bàbá òbí ń gbórí bàbá òbí sí. Okay. Bébí mi jọ̀wọ́ ó jẹ́ ká jọ máa gbádùn. Olómi jọ̀wọ́ ó jẹ́ ká jọ máa gbádùn. Àyà tó mọ́yá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀. Ẹlẹ́gàn bá ń tàn ẹ́ kó má ṣe gbà ó. Oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. Bọ̀dá yìí o tí mo sì tiẹ̀ ti fẹ́ dé àlọ́ nìkan máa ti dáná bá forúkọ olólùfẹ́ yín sí good evening my name is Kíníkan Olúwaṣẹ́gun let me call my girlfriend out. Forúkọ olólùfẹ́ yín sí mọ̀ pé iṣẹ́ máa já ìgbà tí bá ń pèèyàn tí màá lè sọ orúkọ wọn ó lè drop the phone down ṣùgbọ́n nǹkan tó máa ń mú yàn mọ́lẹ̀ ni pé kọ́kọ́ pèèyàn forúkọ ẹ̀ sáwọ̀ pé ó dà bẹ́ẹ̀ ni mọ̀ mí díẹ̀ o tẹ́ni pè mí tó forúkọ mi kì í ṣe wrong number lẹ́ni pé Délé Àjàyí call my love Ram lórúkọ yóò yé mi o she jealous o ní call my love Ramota láyàbí ṣé mo lè pronounce orúkọ báyìí kò ní dákí lọ pè yàn kí n má lè porúkọ tí mi lè. Abdulfatai Yusuf Babatunde please call my fiancé Ọláìdé by name okay jẹ́ jíṣẹ́ Abdulfatai Babájídé. Aya bèbí o. Ọdẹ mi o. Bèbí o bèbí aya bèbí o. Ọdẹ mi o. Ọdẹ mi o. Ẹ̀rọ lẹ́mi aya bèbí o. Ọdẹ mi o. Nọ́mbà olólùfẹ́ yín ò lọ bọ̀dá Ọláìdé àbí bọ̀dá Abdul tẹ́lẹ̀ kí n bọ́ Ọláìdé Abdulfatai kò lọ o Olúwaṣeun olóyà sọ pé ó ti lọ kò tí ì yé mi ó ló ti lọ ara wọn báyìí ìdánwò
ọyà sọ pé ó ti lọ Adéoyè Emmanuel Adéwálé Emmanuel ẹ bá mi ní ẹ bá mi pé mo rò pé kòtò mi ní fiancé mi Àjọkẹ́ ẹ jẹ́ àwo nọ́mbà ntí Àjọkẹ́ bí wọ́n máa lọ ẹ jẹ́ àwo nọ́mbà ntí Àjọkẹ́ bébí mi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn. olómi jọ̀wọ́ o jẹ́ ká jọ máa gbádùn. àyà tó mọ yá yìí ló ń ṣe kẹ́ ọkọ rẹ̀ ẹlẹ́gàn bá ń tàn ẹ́ kó má ṣe gbà o. ìdùnnú ńlá ní fọ́kọ káyà kó mọ̀ kẹ́ ọkọ oríire ló jẹ́ fáyà tó bá mọ̀ kẹ́ ọkọ o. ó ní tèmi o àyà bí kẹ́mi gbọ́ tèmi o. gbọ́ tèmi ó bèbí gbọ́ tèmi o. lọ́lọ́lùfẹ́ o jẹ́ ká jọ lọ. jẹ́ ká sọ̀rọ̀ pàtàkùn. hello Hello. ẹ ká lẹ́wọ̀n I can hear. ṣé wàá pa sister Àjọkẹ́ right Yes, ma'am. ṣé wàá pa báwọn ni ẹ ká ẹ tètè wà láàárọ̀ ẹ kọ́ àjì Yes. àkúṣe àná orúkọ mi ni Olúkáyọ̀dé Olúkáyọ̀dé. bẹ́ẹ̀ni Láti wo? ẹ máa ń rí ẹ mọ̀ mi mò ń ṣiṣẹ́ pẹ̀lú dispatcher company so wọ́n mú àwọn ẹ̀bùn kan wá ní tẹ́pẹ́ ní ẹ̀ láwọn ìjọ olólùfẹ́ yín so a fẹ́ bẹ̀rẹ̀ sí dispatch ẹ̀ láti bíi Monday ṣùgbọ́n ìdí tá a ti fi wá pè yín ní àṣálẹ́ ni pé àwọn tó wá fi mẹ́sẹ̀gì kan sínú ẹ̀rọ ọ̀hún tó ní ká pé ká jọ ká bá yín pè yín nírú àkókò tó ilẹ̀ bá ṣùgbọ́n pé ká kà á fún yín pé kí ẹ bá lè mọ̀ pé lóòótọ́ àwọn nífẹ̀ẹ́ yín dáadáa. ṣé ẹ̀ ń gbọ́ mi? ok ẹ jẹ́ nǹkan fún yín wọ́n ní olólùfẹ́ mi Àjọkẹ́ Adé ìwọ lẹ́ni tí ọkàn mi fẹ́ ìwọ lẹ́ni tí ọkàn mi yàn ìwọ sì ní ìfẹ́ ayé mi mo ṣetán láti wà pẹ̀lú ẹ títí ayérayé wọ́n ṣe kọ́ síbí nìyẹn tó ní kàkà fún yín so sí láwọn jẹ́ olólùfẹ́ yín pé àwọn jẹ́ ọkọ àfẹ́sọ́nà yín tálẹ̀ yín mọ̀ tó lè sọ pé ká karú mẹ́sẹ̀jì pé ká sẹ́ndì ẹ̀ sí yín ná kí lórúkọ olólùfẹ́ yín yàn kí lórúkọ olólùfẹ́ yín. wọ́n ti ṣe rẹ̀ kí ló ń pa yín lẹ́rìn báyìí láì ṣe pàṣẹ. Ọlámilékan lórúkọ olólùfẹ́ mi. ok ẹ fún wa lórúkọ wọn míì tán jẹ́. Sodiq Ọlámilékan. ok àwọn ni olólùfẹ́ yín tó jẹ́ àfẹ́sọ́nà yín. Bẹ́ẹ̀ni. ok àǹtí Àjọkẹ́. Wà pẹ̀lú yín. Tani Emmanuel. Tani Emmanuel. Emmanuel. ok. dáhùn mo wà pẹ̀lú yín mo ní Tani Emmanuel. Tani Emmanuel. yes. olólùfẹ́ mi náà ló náà. kí ló ṣe yín tẹ̀sí kàkà. kò yé mi ní o ṣé yóòbìnrin máa ń lò kò yé mi ṣé yóòbìnrin máa ń ní ẹ ti dárúkọ bọ̀dá Lékan àti bọ̀dá Lékan Sọ̀dí ẹ kò yé mi wọn kò ṣé yóòbìnrin máa ń lò ọkùnrin gan láyè sí gan ọkùnrin gan gbọdọ̀ olófin méjì kó má sọ̀rọ̀ obìnrin gbogbo ẹ tẹ dàrú mọ́ mi lójú ni mi kò yé mi mọ́ ní o. ẹ má jẹ́ kó dàrú mọ́ ẹni lójú Emmanuel náà ni ọkàn ọkọ fàyín fẹ́rẹ̀ mi. Emmanuel ní kíni. Now. ló ń jẹ́ Ọlámilékan Sodiq. Rárá àzìn Emmanuel gogogogo. ha ẹ fẹ́ máa wá ìmí. ṣé mo máa wá ìfẹ́ sí i. ẹ má yẹ kí n lo voice ọba Solomon ọ̀rọ̀ pé obìnrin àǹtí Àjọkẹ́ tẹ́ ẹ̀ dídí ìdárúkọ tẹ́ ẹ sọ pẹ̀lú confidence pẹ̀lú olólùfẹ́ yín pọ̀ Ọlámilékan Sodiq. bó ṣe jẹ́ mo yẹ. anyway ó ti da anyway ẹ wà lórí ètò Ọgbà Ìfẹ́ lórí ADAMIMOGO 93.1 FM ẹ mọ̀ pé bọ̀dá Emmanuel náà a máa wò yín lọ́wọ́lọ́wọ́ ìyẹn Emmanuel Adéoyè ibi tẹ́ wá yọrí ẹ̀ sí a máa gbọ́ ẹ ṣé ó dàbọ̀ o bọ̀dá àǹtí wọ́n kọ́kọ́ lílẹ̀ náà ńgbà tí mo sọ̀rọ̀ wọ́n wá ní pé wọ́n ní Emmanuel wọ́n wá ṣẹ̀wá wọ́n fẹ́. Dorí kodò kò yé ni mọ́. Ibo là ń lọ ènìyàn.
ó ti di báyìí o àríbanúsì ẹ máa gbà mí báyìí Solomon Ọbalọ̀wọ̀ ẹ máa gbà mí Olúwaṣínà Julius ó ní ọ̀sán já o last ọmọ ìbílẹ̀ wọ́n ní breakfast eléyìí kan ó dà pé dinner àbí kíláàtẹ̀ ó ti àtẹ̀tí wàárọ̀ ó ti dé o àǹtí ò fẹ́ wọ́n fẹ́ dàrú mọ́ mi lójú àǹtí Àjọkẹ́ wọ́n ní breakfast eléyìí gan ló ń pè ní ó tútù zẹ̀ o bro Olúwadùnsì Johnson ok mo rí yín náà Mon Fatiu Abdullahi wọ́n ní keep the good work ok mo rí yín ẹ má bá mi dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí ẹ bá mi dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ ó di o báyìí kí n yẹ ṣe báyìí gẹ́gẹ́ bí mo sọ pé mo fẹ́ fi fọ́nrán kan hàn yín kí n tó tẹ̀síwájú láti máa pa nọ́mbà mo fẹ́ fi fọ́nrán kan hàn yín lórí ẹ̀jẹ̀ o ṣáwọn èèyàn tẹ̀ wọ́n bẹ̀ dáadáa tó báyìí tó máa ráyè láti wo fọ́nrán báyìí lórí Facebook abẹ́ká tẹ̀bí fọ́nrán abẹ́ká sọ́dí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni lórí Facebook pàápàá yìí lórí Facebook ADAMIMOGO kọ̀ọ̀kan wà tó ṣẹlẹ̀ ní Samonda ní agbègbè Ìbàdàn ní ọ̀sẹ̀ tí ó kọjá tó jẹ́ pé wọ́n láwọn olólùfẹ́ méjì wọ́n ń bọ̀ láti ibi wedding tó jẹ́ pé bó ṣe ń bọ̀ ní ìkan ọkùnrin kan bó ṣe fi mọ́tò tó blọ́ọ̀kù wọn nìyẹn bó dẹ̀ ṣe blọ́ọ̀kù wọn Solomon Ọbalọ̀wọ̀ ní àpọ̀ oníyọ̀ Bọ́lájí PF oníyọ̀ àná reply mẹ́sẹ̀jì ẹ̀ pọ̀ bí wàá wọn mẹ́sẹ̀jì tẹ̀ ń sọ gan báyìí oníyọ̀ àná reply mi sà ẹ má bínú mi ò mọ́ ń bá nìkan ṣe ń bọ̀ tẹ́ pé fún mọ́tò blọ́ọ̀kù wọn ni tó sọ fún wọn pé ẹ wo ìyàwó tẹ́ ti fura òrùka sí yín lọ́wọ́ yìí ó ti lóyún fún òun o báyìí pọ́yún oṣù mélòó bàbá tó ti pé gbogbo ẹ̀ ṣáà dàrú gbogbo ẹ̀ tíyàwó gan dákú gbọ́rọ̀gọ́dọ́ lọ ẹ jẹ́ ń wá fọ́nrán yìí kí n fi hàn àwọn èèyàn ẹ máa wọlé máa gbé wọlé nsìn ẹ máa rí wò live and direct láwọn tó bá ti wà lórí Facebook but ẹ jẹ́ ìwọ̀n àwọn tó máa bẹ̀ gan-an ṣé wọ́n pọ̀ tó náà ẹ jẹ́ ìwọ̀n náà báyìí tá a máa fínlẹ̀ dọ̀sẹ̀ tó ń bọ̀ ni bí a ká fínlẹ̀ dọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí n rí reply bíi méjì mẹ́ta ṣé ká lo fọ́nrán ọ̀hún ẹ̀yin tẹ́ bá ń wà lórí Facebook ẹ jẹ́ kí n fínlẹ̀ náà tẹ́ bá fẹ́ ká lo fọ́nrán sísìn ẹ jẹ́ kí n rí mẹ́sẹ̀gì yìí bíi méjì mẹ́ta ok jẹun o ok ó ní àwà pẹ̀lú ok Olúwaṣínà Julius ògbéró ó ní ok well done bros ok Àríbanúsì onísọ pé lókè Ọbalọ̀wọ̀ wọ́n ní yes ẹ jẹ́ kí n tó tẹ̀yàn kan sí ó ní ok bros you are doing a great job God bless you Gbénró Adébáyọ̀ ẹ ṣé Princess ok Adéjọkẹ́ nìtàn ok Benjamin Ayinde ó ní bros I'm enjoy ok Princess ok wọ́n ní yes ok ẹ jẹ́ lo fídíò ọ̀hún kẹ́ wo pàápàá jùlọ àwọn tó láǹfà láti ó ní ok mo wà pẹ̀lú yín Patrick Ajayi Ọláwáyé ok àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ bàbá tó pé ok kò sí wàhálà ok ẹ jẹ́ ń lọ wá a máa lò bí a bá ṣe máa ṣe gan ni ẹ báyìí lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọn fídíò tó bá dé pé bí àkọ́kọ́ ṣẹlẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìfẹ́ ó lè jẹ́ bí skit àbí kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú ìfẹ́ bí àwọn jẹ́ breakfast àbí kọ̀ọ̀kan náà a máa bá yín já sí ẹ jẹ́ bá yín wá fídíò ọ̀hún kí n gbé sí yes ẹ lè lọ sórí Facebook bẹ́ẹ̀ mo ti ń lo fídíò ọ̀hún mo ti ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ lọ sórí Facebook ẹ bá ti ń wọ̀ jẹ́ kí n lè yá ṣẹ́gun ó ṣe ṣe kọ́ ní ọdí ògùn ọkọ̀ ní pípé ìgbà yẹn àrò kò ṣe ṣe kọ́ ní olúkọ̀ ìpín nẹ́tíwọ̀kì ó lè máa dìde yẹ ṣàkẹ́ àti ìtọ́pẹ́ṣẹ́ tí ń rí ẹ bá ti ń rí ẹjẹ́ kí n lè nẹ́tíwọ̀kì yẹn lè máa dìde nẹ́tíwọ̀kì yẹn lè máa dìde yes Azeez Ẹgbẹ́rúngbé àbíọ́ní àmọ̀fin ẹ bá mi wò ṣẹ́ ẹ̀ ń rí ṣe rí fídíò yẹn ṣùgbọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ fídíò wọn àti wá fídíò yẹn pé ó máa ń ṣe pẹ̀lú ìṣòro mo lè jẹ́ kó clean kó jẹ́ fídíò tó máa ti bẹ̀rẹ̀ ilé fọ́màtì tí mo rí ni bí mo bí ẹ̀ ń gbọ́ ojú òun yẹ̀ sọ ní àfihàn tó kù sí ìlú Benjamin and yes okay okay I'm watching Princess Adéjọkẹ́ yes ìyàwó ló dákú yẹn ìyàwó dákú gbọ́ngbọ́n okay well, this is serious ó serious lóòótọ́ Fatai Billionaire can see it ó serious ó lè gan kọjá seriousness ó serious yes ó serious okay only we are seeing it okay okay yes òun náà nìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ wá tó máa wá tán mi tó bá tó trend tó bá rí ìyá tó bá yín gbé wá báwọn èèyàn ṣe ń jẹ breakfast wọ́n ní èyí ga jù àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó jẹ́ pé kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ìfẹ́ làwọn tó ń ní ṣe pẹ̀lú àwọn bíi prank tani kan lọ sí kíní kan náà ìkan fídíò kan tẹ̀ wà níjọ́ mẹ́ta ọmọ ọdún mélòó kan tí ó ti ju bí ọmọ ọdún bí 18 years àbí 19 tó di pé ọlọ́dọ̀ sugar daddy ló lọ ká sí bó ṣe lè báyẹn mú fídíò ọ̀hún wá kẹ́ṣì wò ẹ máa wò ìkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o tí o kò kọ́ṣẹ́ kò ṣàbọ̀ kó lọ skul ọlọ́run ká sọ̀dọ̀ sugar daddy ó ní great job ó ní nàwa àfihàn women àwàdà gbèrú àwọn akọrin náà máa ní tiwa lára Adéwálé Oyèbánjí òkè Ṣẹ́gun Moses wọ́n ní wàhálà ṣé importable voice àbẹ́wò àgbọ̀ wàhálà àníri wàhálà ayé lè bò sí o kò yé mi ó dàbí nípa àwọn kan ẹ̀ṣẹ̀ wọlé àwọn fídíò ní sì lọ
kí ni kí n ṣe o kí ni kí n ṣe ẹ jẹ́ padà tún fídíò ọ̀hún gbé fún àwọn tó ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ àìdè kan bá lè wo fídíò ọ̀hún ẹ jẹ́ n tún gbé yes mo padà fẹ́ gbé fídíò ọ̀hún short mo padà tún gbé fún àwọn tó bá ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ mo fẹ́ kàn wo fídíò ọ̀hún láì ṣe kìkì ló máa ní kìkì voice pro okay well done sir okay everybody Ibrahim Balogun ẹ má wà pé bí ẹ ṣe wọlé náà kẹ máa ṣe bẹ́ẹ̀ kẹ máa ṣíà kẹsì máa ṣe ẹ máa tájà wọn yòó torí àwọn fẹ́ káwọn náà máa kọ́kọ́ ìyẹn lórí wọn lẹ́bi gbogbo ẹ̀ tí àwọn òkè wọn ní méjì adékòjì mítàlá òkè wọn ní my name is òkè mítàlá bí mo ní sàkóso pé please let me thank my one and only love ayé mi ẹ máa fi nọ́mbà yéèyàn bẹ́ẹ̀ sí ìkàdé òbí ìbọ́lá lójú ọlá pé ó sọ lẹ́bi ilé ìbéèrè kan ìbéèrè ọ̀rìn pé tó bá jẹ́ ìlú kan bá ìṣẹ̀lẹ̀ sí ẹ̀ ń bọ̀ láti di wedding ìlú kan bá ìṣẹ̀lẹ̀ pé nìkan double cross ọkọ̀ yìí yóò sọ láyé wájú mọ̀ orí mẹ́sẹ̀jì yìí only let's continue with our product okay I've seen it okay I'll continue tó bá jẹ́ pé ìní lè ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ń bọ̀ láti di wedding ìlú lè ṣẹlẹ̀ kí lè mú tí ẹ máa ṣe gan kí lè máa ṣe ẹnìkan blọọkì ọ̀kan ẹ̀sìn wọ́n sì ti fi òrùka lé lọ́wọ́ wọ́n fi lè jù kí lè máa ṣe alákọ̀ọ́jẹ́ pé a máa sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ máa fi kọ́mẹ̀tì yín ẹ máa drop ẹ̀ ìyẹn sí abẹ́ comment section bẹ́ẹ̀ Tosin Martins ibo Tosin wà ẹ jẹ́ lórí Tosin Martins. ẹ má bínú àwọn tó wà lórí Ọgbà Ìfẹ́ wọn làwọn èrè oníkan tó máa ṣe yes elastic Adéníjì yes àwọn tó wà lórí ADAMIMOGO page lórí oníkan tí màá ṣe fún yín màá wọ̀nà àti wé fídíò yẹn lọ́la sọ́túnla màá bá yín gbé sórí page yẹn ń bẹ̀ ẹ rí ń bẹ̀ ẹ kọ̀ ẹ padà wàá wò màá lẹ́yìn ọ̀la sọ́túnla màá bá yín gbé fídíò yẹn gbogbo yìí ṣẹlẹ̀ màá bá yín gbé sórí page yẹn ń bẹ̀ ẹ kábàlẹ̀ wọ́n náà ká fi kọ́gbọ́n. lọ́lá kejì mi ọ̀rọ̀ ìfẹ́ lágbára o ṣe mí orin Tosin Martins náà láyé ẹgbàá orin ẹdùn ó ní kí ó ní I will leave her going home Ṣẹ́gun Moses nìyẹn ọdún ayọ̀ àjídé ó ní like seriously ó ga o Tajudeen Kọ́lájọ ok ó ní I've seen it ok ó ní àṣírí tù ìyẹn WF Miriam nìyẹn Shakirat Tèmi Tọ́pẹ́ Badmus wọ́n ní ayọ̀ wa ò ní dìbànújẹ́ àmì o àgbàdúrà nìyẹn o. Mo fẹ́ bá ẹ darúgbó mo fẹ́ bá ẹ kalẹ̀ ìwọ ni fẹ́ máa jírí lójoojúmọ́ ayé mi. ṣé ẹ rántí orin Tosin Martins àǹbó ni Tosin Martins gan wà ara wọn orin ìfẹ́ tá a gbá orin ti pẹ́ o. èèyàn tó bá jẹ́ ọmọ bíi 22-23 years báyìí gan ó lè má fi bẹ́ẹ̀ rántí tara tó lórin ti pẹ́ ni ó sì máa wà bí abẹ́ primary school gbà ẹ̀. lọ́lá olúwa kò sóhun tí ó yà wá. mo rí mẹ́sẹ̀gì eléyìí ṣeun ok Ajíbádé Fẹ́mi ẹ ṣe mo rí ṣeun Ṣẹ́gun wọ́n ní boss let me call my girlfriend her name is Ayomide Sliat Fatai. Okay, my name is Owolabi Abiodun Ajayi. I want to know maybe she love me or not. Thanks, sir. Okay. Màá jíṣẹ́. Ẹ̀rọ olófòfó ń ṣe ẹni kò ní jẹ. Àbí mi ò ti màá jíṣẹ́ yín jẹ́ ń wo nọ́mbà àǹtí yẹn àǹtí kí náà pé àǹtí okay àǹtí Ayọ̀mídé. After so long, the boyfriend want me read. Now that you're here, I see the difference so clear. You are the spark, the brightness of my world. Mo ti ń pe nọ́mbà ó ti ń lọ. To keep you as my own story, mo fẹ́ bá ẹ darúgbó. Hello. Hello. Hello, sister Ayọ̀mídé Ṣẹ́wà. Ẹ kú àjìyà kúṣẹ́ àná. Yes, a ní special gift kan tí olólùfẹ́ yín ní ká fún yín wọ́n sì tún fi poem sí so táìmù tó dẹ̀ ní ká pè ní ilé ìkàkà poem ọ̀hún fún yín. ṣé ẹ̀ ń gbọ́ mi? Mo ń gbọ́ yín.
Okay, sister Suliat, wọ́n ní olólùfẹ́ mi Suliat, ìwọ lẹni bí ọkàn mi, ìwọ ni ìfẹ́ mi, ìwọ lẹni tọkàn mi yàn, ìwọ lẹni tí mo ṣetán láti fi ṣe aya. Ohun tí wọ́n fi síbẹ̀ nìyẹn tó ní kàkà fún yín. Ìyẹn poem tó ń fi sínú gift tá a fẹ́ fún yín. So tálẹ̀ yín mọ̀ pé ó lè fẹ́ fún yín special gift tó sì lè sọ pé ká tó ka poem fún yín nírú àkókò yìí. Tó ní ìfẹ́ yín, ó ní ìfẹ́ yín ò jẹ́ kó ń sùn. Ó ní ìfẹ́ yín ò jẹ́ kó ń get around. Hello, sister Suliat. Mo ní tálẹ̀ yín rò pé ó lè jẹ́. Ó lè jẹ́. Yes, ta ni orúkọ olólùfẹ́ yín tó tẹ́ mọ̀ tó lè ní ká karú poem tó mo kà fún yín tó ń sìn. Irúfẹ́ mo nìyẹn o. Ok, ṣé ìtẹ́ kàtọ́ nísìnyí? Now. Sister Iba yìí ọlọ. Ẹjọ́ bẹ́ẹ̀ bí ìpẹ́sọ̀ pátá ló sọ̀rọ̀. Orúkọ mi ni Olúkáyọ̀dé. Láti bo. Ṣé ìdí ó dìgbà tí mo ti ń sọ̀rọ̀ ni? Ṣé ó dìgbà tí mo ti ń sọ̀rọ̀ ni? Abuja mo ti ń pè yín. Abuja. Bẹ́ẹ̀. F9 lẹ́mú Abuja. Irọ́ F9. Nàìjíríà lè ti sọ̀rọ̀. Ṣé mo sọ okay, Abuja Nàìjíríà kì í ṣe Abuja kì í ṣe Nàìjíríà àbí? Èkó ilẹ̀ ti sọ ẹ̀mẹ́jẹ ti fi ṣe ìwé tẹ́jẹ́ mọ́lẹ́yọ̀. Ìgbàlẹ́ Nàìjíríà wọ́n ń sọ̀rọ̀ bóyá kó tọ́nu lẹ́yìn dẹ̀ wá àlìsọ́ náà ṣe ẹ̀sẹ̀mẹ́ súnmọ́ bí àbí ẹ̀sẹ̀mẹ́ bọ́dà súnmọ́ bí. Mo fẹ́ tó ń sọ̀rọ̀. Ẹ̀hún náà mo sọ ẹ̀mọ̀ mi sẹ́ẹ̀ mo léèyàn ló rán mi sí yín ẹ̀mọ̀ mi àǹtí Suliat àǹtí Ayọ̀mídé ẹ̀mọ̀ mi èèyàn ló rán mi sí yín tó ní kí n ka. Mi ì change orúkọ yín àwọn orúkọ yín ni mò ń kà fún yín kẹ́ bá lè mọ̀ pé mo jáná ni. Ṣé kí n tún poem ń kà fún yín tó ní kí n kà fún yín bí orí yín abalẹ̀ wú dáadáa. Ok, wọ́n ní olólùfẹ́ mi Ayọ̀mídé, ìwọ ni ayọ̀ mi, ìwọ ni ẹni tí ọkàn mi yàn, ìwọ ni ìfẹ́ mi, ìwọ ni èèyàn tí mo ṣetán láti fi ṣe aya. So, tani? Yes na, ó ti kéré jù. Ó kéré. Ok, àǹtí Ayọ̀, ta ló lè ní ká pè yín ká fún yín ní poem yẹn? Ta lẹ́yìn rò pé ó lè jẹ́? Ó yẹ kẹ́ni yóò kọ́ kó gún. Ok, ó ti dà nígbà tó jẹ́ kó gún bàtà lè rò pé ó lè jẹ́. Kò sẹ́ni tó lè jẹ́ tó owó náà ló máa kọ́ mo ti mọ̀ pé òun náà nà. Owó gílẹ̀ ló ń jẹ́ owó. Owó ni kókó. Ẹ jọ ẹ sọ orúkọ ẹnìyẹn fún mi. Orúkọ ẹ náà nìyẹn. Ẹ ló òwò èmi èwo ló ń jẹ́ òwò mi ò understand nǹkan tẹ́ ń sọ. No, ẹ sọ orúkọ wọn ẹkọ lóòwò mi mọ ẹ sọ orúkọ wọn mi nà gbà tí mi ò mọ mi understand nǹkan tẹ́ sọ ni. Mi mọ orúkọ mi rẹ kọ sí mo mọ náà nìyẹn. Ok, ẹ sọ orúkọ ok yẹn ẹ pè é ìfù kò yé mi nǹkan tẹ́ sọ yé mi ẹ pè é ìfù. Orúkọ tó ń jẹ́ náà nìyẹn. Èèyàn máa jẹ́ òwò ẹjọ́ kí ni tó mọ òwò. Owó yàtọ̀ sí òwò. Ó yàtọ̀. Ẹ̀hún náà mo sọ mo ní kí ni kò yé mi ni èwo ni òwò pé kò yé mi pé kí ni tó mọ òwò tó máa ní pé ẹ̀kọ́ ẹ pé fún tó bá pé ní bó ṣe jẹ́ náà ẹ pé fún ìfù náà. Ẹni tó ní jẹ kápẹ́mù yẹn èyí pé kí ni jẹ́ owó kò máa dá yín ló. Ok, ẹ̀yin ẹ dárúkọ wọn ìfù ká balẹ̀ mọ̀ ká mọ bí tá ń lọ bí tá fẹ́ yà sí. Mo ò mọ orúkọ tí mo ti fẹ́ dá mú ẹ wò ó ń kùn mí. Ara àwọn nǹkan tá a máa ń dojú kọ nìyẹn o àǹtí òun fẹ́ wéèsì káàdì wọn ẹ wo èèyàn ti lọ bẹ́ẹ̀ ó ti lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó yín sọ lọ ẹ máa fi ìyẹn èròǹgbà tí yín ránṣẹ́ sí ìyẹn orí Facebook tó bá jẹ́ yín nírú kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ ìgbéyàwó yín kí lẹ máa ṣe àwọn kan mọ́ra àwọn kan bá wọn láwọn sọ pé wọn láwọn àníkọ́ lọ ṣe DNA ni. Suliat Ọláyẹmí wọn ní keep the good work good evening ẹ̀sà ok Luna Villarreal bí ok ẹ má wà pé bí ẹ ṣe ń wò náà bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa ṣí àkẹ́sì máa follow lórí page méjèèjì ìyẹn Ọgbà Ìfẹ́ àti lórí page ADAMIMOGO yes ẹ jẹ́ wọn lọ sí bólá tètè fẹ́ yà síbẹ̀ lẹ́ni o a ti fẹ́ lọ sí abala tí ó kẹ́yìn lórí ètò ẹ má bínú àwọn tábà láǹfà láti pe olólùfẹ́ yín a lè sọ ẹ lè jẹ́ ọlọ́jọ́ mi bó dẹ̀ máa ń sọ kọ̀ọ̀kan náà ó pé lẹ́yìn ètò ó lè jẹ́ láàrin ọ̀sẹ̀ ni bó tiẹ̀ ṣe ń wò yẹn ìyẹn ó ṣe é ṣe ká mọ́jọ́ kan tá a máa lò fún yẹn bí a tá a jẹ́ lọ́sàn-án bí kankan láàrin ọ̀sẹ̀ ìjọ tí n bá sin ibi iṣẹ́ lórí péjì Ọgbà Ìfẹ́ tá a tún máa ṣe bíi normal kìnìyàn lè má jẹ́ lórí rédíò báyìí tá a máa pe olólùfẹ́ yẹn láti máa bí ọ̀rọ̀ bíi prank àbọ̀kan ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ lẹ́yìn ètò ẹ̀yin náà lè fẹ́ dán olólùfẹ́ yín wò láti mọ̀ bí ọ nífẹ̀ẹ́ yín màá pe nọ́mbà mi tó jẹ́ nọ́mbà mi àbí WhatsApp nọ́mbà mi tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ lè fi pe olórúkọ olólùfẹ́ yẹn àti ìyẹn ṣùgbọ́n ìyẹn tó bá ń ṣe orí ètò ọ̀kan olè yẹn lè bá ọ̀kan dé ẹjẹ́ sọ̀rọ̀ tọ̀bẹ̀ fún yín ẹ̀bọ̀ á máa sọ yẹn àwọn bá ṣe máa ṣe síra tèmi àwọn aya fídíò tí bá ti ń ṣe máa ṣe fídíò yẹn máa ṣe serious pa ìyẹn mọ̀
ìyẹn tẹ̀ tó máa jọ̀sán ó máa easy kí yóò gbé ọ ló lè pick call lálẹ́ èlòmí lè ti máa ṣùgbọ́n ẹ̀bá àwọn kan là ń pè báyìí tí nọ́mbà wọn lọ àlè sọ bẹ́ẹ̀ wọ́n lè ti fóun wọ́n lè ti kú àbí wọ́n ti pa fóun láàrin ọ̀sẹ̀ yẹ fẹ́ bá mi sọ̀rọ̀ máa pe nọ́mbà mi tẹ́ pé ẹ lè bá mi sọ orúkọ lólùfẹ́ yín àti ibi tó lólùfẹ́ yín àbí kan ọ̀rọ̀ bó tẹ̀ pé special birthday bí kankan náà ni a lè ṣe fún lólùfẹ́ yín fún lórí ètò gan àbí ìyẹn tẹ àwọn ọlọ́kọ láya gbogbo ẹ̀ tí ẹ lè ṣe wọn gbogbo ẹ̀rọ ìyẹn wà fún bó sì jẹ́ ọmọ inú àbúlé ẹ̀kọ́ tó jẹ́ ọ̀rẹ́ yín special tẹ́ fẹ́ fún bíi special greeting pẹ́ kọfẹ́ ó pé special kẹ́ẹ̀kí gbogbo ẹ̀ náà a lè bá yín ṣe kí tó parí ètò máa pe nọ́mbà mi torí bá ní kí n pe nọ́mbà mi báyìí ó lè jẹ́ àwọn ẹ̀rọ máa kó bó jẹ́ pé nọ́mbà gan àti gbé sí àti lù pa tó sì máa ti sìn orí tó sì máa ti sìn ọmọ ìṣì máa lò ok ó ní hey sí women àríbàdún sí wọn ní wẹ́dọ̀ mr churchill ẹ̀ ṣe jà ọjọ́ ayọ̀ wa kò ní ìdíkòrò Michael nìyẹn ok Salami Joseph Gbénga àríjòyè wọn ní ẹ kú ètò bàbá à ń gbádùn yín ò gidi gan ni o àfi kí Ọlọ́run gbà wá lọ́wọ́ obìnrin yìí Gbénga kí Ọlọ́run gbà wá ok K-Lala ó ní keep the good work ok jẹ́ ká ṣe gbọ́ orin tó sì máa ti yẹn sí ká lọ sí abala tó kàn lórí ètò. ọ̀rẹ́ mi olólùfẹ́ ojúkan ṣàlàdání. Ṣeun Ṣẹ́gun ẹ bá mi sọ̀rọ̀ náà ṣẹ́yìn náà lẹ́ ń jẹ́ òwò lóòótọ́ mo rí owó labí láàrin orúkọ yìí ṣùgbọ́n èmi kàn fẹ́ kàn pé ṣùgbọ́n àǹtí ẹ̀ fẹ́ máa wáìnì bẹ́ẹ̀ ni pé kò yé mi àbí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ àbẹ́ ti sọ fún wọn ni ṣẹ́yìn ni Tèmiládé Ládé mò ń rí mẹ́sẹ̀gì yín ẹ ṣé. ojúkan ládà torí ẹni lọ́lọ́lùwà sóúnjọyàwá. mo rántó mo rẹ́ni kejì mi kirikiri ló ń ṣe mí get butterflies in my belly. Wọ́n pè mí ni èèyàn tó wọ́n ṣe pè mí yẹn mo fi sí recording bó tẹ́ pé màá padà ṣàlàyé fún yín ìyẹn ẹ jẹ́ kí n wá lórí bí iná ó rà pé wà ń bí ìyẹn léèyàn tá a fẹ́ gbà nímọ̀ràn lénìí tá a fẹ́ gbà nímọ̀ràn mo fi sí recording ẹ jẹ́ kí ok mo ká gbọ́ ṣé òun lélẹ̀ ok ẹ jẹ́ kí a gbọ́ mò ń bọ̀ ná. ayé mi olómi sweetheart oní tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàdání lọ́lá Olúwa kò sóhun tí ó yà wá. olómi oní tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣàlàdání ẹni lọ́lá Olúwa kò sóhun tí ó yà wá. I found a good thing, baby from above. I got that feeling, the same. ẹ jẹ́ kí n lo ìyẹn bíi voice note ọ̀rọ̀ bí wọ́n ṣe pè mí tí mo record ẹ̀ sódà gbogbo àwa ká ba lè gbọ́ ká mọ irú ìyẹn ìyànjú tẹ́ pé a máa gba ẹ̀yìn arákùnrin ní àṣálẹ́ lẹ́yìn yẹn tí bá ṣe tán màá tún gbìyànjú láti ṣàlàyé fún yín ṣùgbọ́n mo rò pé èèyàn náà ti àlìsè náà ṣàlàyé tó wà ipá àwọn fúnra wọn náà ló fẹnu ara wọn ṣàlàyé ọ̀dọ̀ ó wà lórí péèjì Ọgbà Ìfẹ́ náà tá a gbé síbẹ̀ ẹgbọ́n nǹkan tí bọ̀ọ̀dá yẹn sọ kẹ́ ẹ ṣe gbà wọ́n mọ̀ràn. Hello. Hello sir. Okay sir. Yeah, mo ń gbọ́ yín bẹ́ẹ̀. Mo ní mo fẹ́ kí ọmọ Nàìjíríà kó gbà mí lámọ̀ràn ni. Okay. Because mo ti bímọ méjì. Bẹ́ẹ̀. Ìyàwó tó bímọ méjì fún mi ó ti lọ. Okay. Ìgbà tí mo máa padà máa rí padà ṣá. Bẹ́ẹ̀. So mo ṣàfẹ́ ẹni tí a máa padà fẹ́ ra ó jẹ́ lọ́mọ mẹ́ta. Bẹ́ẹ̀ sà. So ọmọ mẹ́ta ọ̀dọ̀ mi lọ ní ajọ́ ọ̀dọ̀ mi lọ wà. So ọmọ tọ̀dọ̀ mi ẹyọ kan tó wà lọ́dọ̀ mi. So ọmọ tọ̀dọ̀ mi ọmọ tiẹ̀ last born tọ̀dọ̀ tiẹ̀ tó jẹ́ kẹta ó ju first born tọ̀dọ̀ tèmi lọ. Gbogbo gbàtà fi jọ mọ́ra yẹn àfijọ́ wa yẹn Ọlọ́run ràn mí lọ́wọ́ díẹ̀ kéńjì díẹ̀ wà. So bẹ́ẹ̀ ní máa tẹ̀ tíjọ́ wá wà ń sìn ó ti lé ní over 7 years kò bímọ fún mi. tó bá lóyún láàárọ̀ tó bá lóyún ní àárọ̀ yìí tó bá máa fi di nǹkan bí ọwọ́ rẹ̀ àárọ̀ la ó máa lóyún ti wálẹ̀
tó máa ń kọ́ ọmọ nàìjíríà kọ́ gbà mí lọ́mọ̀ràn pé kí ni kí n ṣe. ok yín lè máa ń confirm iṣẹ́ tí lọ fún sẹ́yìn tí lọ hospital. àti jáde ti máa ṣe ti jáde ti gbogbo ẹ̀ṣẹ́ everything wọ́n ní kò sí wọn kan náà lọ sọ. ok yín dẹ̀ confirm ẹ̀ pé ok wọ́n ti lóyún rí sẹ́kó wálẹ̀. wọ́n dúró dáa tí ò ṣe mẹ́ta tí ò ṣe mẹ́rin gan. tí ò ṣe mẹ́ta tí ò ṣe mẹ́rin tó máa fẹ́ kọ́ ọmọ nàìjíríà gbà mí lámọ̀ràn kí ni kí n ṣe. tó bá jẹ́ ní tìfẹ́ ni àjọ ni àá nífẹ̀ẹ́ ra wá dákú tó bá jẹ́ ní tìyẹn ni. bẹ́ẹ̀ ọmọ ẹ̀ mẹ́ta ọ̀dọ̀ mi ló wà pẹ̀lú ọmọ tèmi ó jẹ́ mẹ́rin. bẹ́ẹ̀ ọmọ tí yẹn yọ kan tó wá kù yẹn kọ́bù nìyẹn wà. ọmọ tí mi tọ̀dọ̀ mi yẹn yọ kan tó kù yẹn ìyá ẹ̀ ti mú lọ ìyẹn wà lọ́wọ́ ìyá ẹ̀ obìnrin nìyẹn. ok ọkùnrin yẹn fọ́ọ̀gbọ̀n yẹn ọkùnrin ni kò yẹn ló wà lọ́dọ̀ tọ̀dọ̀ tèmi. ok tó o wá ti sú mi ó wá bẹ́ẹ̀ bí 7 years báyìí sì ti máa tẹ̀sí jọ wà tájọ́ ń gbé dájọ́ ṣe ògbẹ̀pọ̀ lọ́wọ́ ọmọ ẹ̀ ṣùgbọ́n fẹ́ẹ́ ọmọ nàìjíríà gbà mí láwọn kí n ṣe lórí ọ̀rọ̀ yẹn. màá sọ lórí ètò lẹ́nu ọ̀nà òfin ni kí n. ó náà lẹ ti gbọ́ yẹn tó bá láwọn tó bá ń gbọ́ lọ́wọ́ bá ẹ jẹun wá wò báyìí aago ìléwọ́ tó wọlé agbára lọ àti báwọn náà tún wà lórí Facebook náà ẹ lè máa fi kọ́mẹ̀ntì ránṣẹ́ síbẹ̀ ọláwálé h-code wọ́n ní this live yẹn use 24 hours to use to ọmọlára oṣù kẹyẹ òkè Sunday òkè ìgbàgbọ́ wọn lẹ́kú wọn ní àkúṣe takuntakun ok nọ́mbà tó wọlé sílé agbára ń bí nẹ́tíwọ́ọ̀kì tàpá ibi ń ṣe bákan lórí ok nọ́mbà tó wọlé sí apá ibi náà ní 08055888192 tàbí 08055888193 kẹgbà kọ́tọ́kùnrin sọ ni pé wọ́n ní àwọn ti ní ìyàwó kan tẹ́lẹ̀ tó yẹ pé ó bímọ méjì fáwọn ṣùgbọ́n ìyàwó yẹn àwọn ti fi ránlẹ̀ wọ́n ní lẹ́yìn yẹn àwọn padà fẹ́yàn kan tẹ́ pé bí ọdún bíi méjì làwọn ti fẹ́ra wọn pé èèyàn táwọn sì fẹ́ yìí wọ́n ti jọ wà fún ọdún méjì pé tí wọ́n bá lóyún pé oyún sábà ń dó lára wọn ẹgbọ́n náà bí mi náà ṣe bí wọ́n pé wọ́n ti lọ ṣe àyẹ̀wò tó láwọn ti lọ ṣe àyẹ̀wò pé tó bá lóyún pé bí wọ́n máa ní miscarriage onílò tó àwọn nífẹ̀ẹ́ ara wọn ó ní ẹni ẹ̀ sì ti bímọ mẹ́ta tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé àmọ́ náà wọ́n wò náà pé ibi tí ìfẹ́ wà pé lóòótọ́ gbogbo pé wọ́n fẹ́ ní ọmọ fúnra wọn ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ yẹn wá síbẹ̀ pé ó sún àwọn pé káwọn ọmọ nàìjíríà kan gba àwọn nímọ̀ràn pé kí ni kí àwọn ṣe òun náà ní gẹ́gẹ́ lẹ́ẹ̀kan sí aago ìléwọ́ tó wọlé agbára náà ní 08055888192 tàbí 08055888193 ẹ jẹ́ wọn yọ̀ tó wà lójú òpó hello ẹ kálẹ́ mà. ẹ ṣeun orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. olùtúndé àmọ́ olórúkọ tèmi mọ̀ pé yín láti ìkọ̀tún Ìgbè. òkè láti ìkọ̀tún Ìgbè ẹ bá dá sí nǹkan gbéyàwó yìí. ǹjẹ́ ọ̀rá kàńtó ra bọ́ǹsì yẹn. òun gangan ni kó fún rẹ̀ ní ìmọ̀ràn reason that ó ti róko lóko kún tó lọ gbàgbọ́n ẹ̀pà sí. nígbà tí èèyàn ti bí ọmọ mẹ́ta tí wọ́n ti bí méjì tó tún wá lọ fẹ́ níyàwó ọmọ pé bùkátà ti di mẹ́rin fóun òun náà ló máa tọ́mọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó tó wá padà nílé kan sí yọ ẹ̀jẹ̀ márùn-ún kí ló máa ń sàwọn èèyàn wa náà kò ní di ẹ̀mọ́ rárá òṣìrù ìfẹ́ tó lè fẹ́ ẹni ọmọ mẹ́ta mọ́ èyí ò lọ́mọ ó bá ti di gbẹ́yọ̀ kan lónìí ẹni tó bá ti fẹ́ ẹni tó níyàwó tó lọ́mọ ń ta ó ti mọ̀ pé ọmọ yẹn ọmọ ẹ̀ ni ó gbọ́dọ̀ tọ́ bó ti fẹ́ tọ́ bẹ́ẹ̀ tọ́tò bá ti lè tọ́ ò ní láti tọ́ sí rárá. ọ̀rọ̀ tèmi ò jiyàn lọ́sà. ẹ ṣeun sir ẹ ṣe ọ̀rọ̀ náà lẹ́gbẹ́ mo nígbà pàwọn náà kò wọ́n gbọ́ àlọ́ lọ́wọ́ báyìí orí ètò Ọgbà Ìfẹ́ lẹ̀ ń gbọ́ lórí ADAMIMOGO 93.1 FM tó yẹ pé àwa ní Lẹ́kí nílùú Èkó Ọmọ́tọ́lá Gbénga Smart Ọmọyọlá àwọn èèyàn mi dáadáa ni àwọn náà wọ́n ń wò wá live and direct ìyẹn lórí Facebook Bankole Deborah Mosúnmọ́lá wọ́n ní ẹkú iṣẹ́ ọpọlọ ẹ ṣé o Ruth Ọlọ́run àwọn ní keep the good work ẹ jẹ́ ohun tó wéyàn tó wà lórí bí hello wọn ò fẹ́ lò ó lápá àtibẹ̀ o ẹ jẹ́ ń wá apá àtibẹ̀ iná ká tún wù àwọn tó wà lápá bí hello ẹ káalẹ́ ẹ kú àjìmá. ẹ kú àjìmá. ẹ ṣeun ma orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. ọ̀jẹ̀dọ̀ kò sì dé náà. ok láti bò. ẹ̀yà ṣẹ̀ṣẹ̀ mi lè bàbá àgbẹ̀nà. ok. ẹ̀ṣàbò.
láti àbúrò. ok à ń gbọ́ yín. sẹ́rí ọ̀rọ̀ yìí ẹ̀tọ́ kẹ́nà ni àwọn bàbá wa ní ìfẹ́ fọ́jú ṣùgbọ́n bí ìfẹ́ bá fọ́jú náà tó bá dé sí ìfẹ́ kójú ìfẹ́ là bí ẹni tó fẹ́ máa kó rẹ̀ sí yọ́yọ́ ni obìnrin yẹn ti mọ ibi tó ń lọ ọkùnrin ní ọmọ ibi tí ó ń lọ oyún yẹn ò déédéé bàjẹ́ obìnrin ọ̀fẹ́ kó rẹ̀ sínú wàhálà nítorí ìgbọ́n ìyẹn kó yà gbójú pẹ̀ kó gbadé sagbójú. kó máa mú mi sí ìwọ̀n tó wà ń lẹ́wọ̀n yẹn wọ́n ní kó gbójú kó gbalé sagbójú àríbànú sí wọ́n ní tell her to go because within the lady she doesn't want to give him a child because he believes he's going to divert his attention on his child and neglect the children he brought. Wow! Hey! Hey, too deep, oh. Ah! Okay, oh. Ah, hello. Hello. Ẹ káàárọ̀ sà. Ẹ ṣeun sà. Ẹ ṣeun. Ọlọ́run máa fagbára dọ̀tún. Àmì o. Orúkọ tó ní Rashid. Láti àmukò. Ok, ẹ bá a dá sí. Ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí rárá. Because máa yẹ ó sọ pé nífẹ̀ẹ́ nìyẹn kò sífẹ̀ẹ́ mọ́ o. Bóyá bọ̀bọ̀ yẹ bóyá orí ìṣọ̀gbà lọ́wọ́ mẹ́lẹ̀ yẹ ló fi jẹ́ kó fẹ́ takú síbẹ̀. Irú nǹkan báyẹn ti ṣerú èmi báyìí rí. Bóyá ẹ ṣe experience yẹn fún wa ẹ jẹ́ àgbọ̀ sà báwo ló ṣe lọ sà. Níbi 2016. Bẹ́ẹ̀. So bóyá kẹsàn-án lọ sí bóyá 2015. Wọ́n máa yẹ kí mi. So ọkọ̀ tó fẹ́ ń gbà yẹn máa ń nà máa ń ṣe níbi tí mo ti máa ń bá a sọ̀rọ̀ pé àpẹẹrẹ kò dáa ìgbọ̀n táwọn bá a sọ̀rọ̀ from there kò láìkì mi. ẹ̀yin náà wá gbé súnmọ́ ṣá. ẹ̀yin náà gbé súnmọ́. Okay. So good 3 years la fi fẹ́ra wa. Wow. tí o sọ ní kò sí kankan. mo ń tẹ ara mi ló fò nílé ní o ṣe pé àmì padà sẹ́yìn nìyẹn. Wọ́n á máa rí ní 2018. Wow. Mo ti bímọ méjì sí o. Òun dẹ̀ ti ṣe òun lọ́mọ ń gbà yẹn kó tó wá kẹ́tọ́ di kó fẹ́ yín gbà yẹn. Kò lọ́mọ rárá. No, kò lọ́mọ fún ọkọ ẹ̀ náà tó máa ń nà yẹn rárá. Kò ní rárá. Bọ̀ kéèsì ilé wa yàtọ̀ báyìí mọ̀ pé wọ́n ní àwọn àǹtí ti lọ́mọ bíi mẹ́ta tẹ́lẹ̀. Bọ̀dá iná rẹ̀ ti lọ́mọ bíi méjì ṣùgbọ́n owó kòbíra torí ìfẹ́ tó wà láàrin wọn rò pé ó ń fẹ́ kí ọmọ wọ̀ ṣùgbọ́n wọ́n lóyún máa ń bàjẹ́ àkọ́dí tó kọ́ tó ń sọ. Ọmọ ẹ̀lẹ́ yóò lè bímọ fún. Because ọmọ ẹ̀lẹ́ ti dé bọ́ sọ̀rọ̀ tiẹ̀. Ṣé ìgbà tí mi kàn rí bí òun náà ti níyàwó tẹ́lẹ̀ òtí tí mo méjì. Nǹkan tó bá fa nǹkan tí ìyàwó ẹ̀ fi pọ̀ lọ́dọ̀ ẹ̀ tó fi fún mi méjì tó ti pé tó ní kí wípé àárín wọn ò dá mọ́ kò kún régé mọ́. Ìyẹn nìkan ló sẹ́tù tó gba ìyàwó ẹ̀ padà bá dẹ̀ máa bẹ Ọlọ́run. Lẹ́yìn ọdún méje tí wọ́n ti jẹ wà tó láwọn àtẹnijẹ wà tó ó sì sí confirm ẹ̀ tó láwọn nífẹ̀ẹ́ ara wọn. Ẹ sà ìyẹn ṣe mọ̀ bí ìyẹn gan lè ti máa rí lẹ́yìn ọdún méje. Bọ́dà kátó lọ́dún méje ní sí ọmọ ilẹ̀ yóò ní bíbí. Ó ti mọ nǹkan tó ń ṣe ó yé. Ó ti ṣẹlẹ̀ nínú ilé tí mi gbé rí. Ẹni ẹ fẹ́ ó fẹ́ yàwó mẹ́ta ó fẹ́ yàwó kan ó dẹ̀ di ọmọ mẹ́ta. Ẹlòmíì tó ti wá rí ìyẹn ti di ọmọ márùn-ún. Ọ̀pọ̀ dẹ̀ ẹ̀mọ̀ àwọn obìnrin yẹn náà wọ́n rìn nínú ayé tá a wáyé. Àyè lẹ sọ bẹ́ẹ̀ mi wàá mọ̀ pa yẹn o. Wọ́n rìn. Ẹ ṣeun sà torí àkókò wa sà ká tó fáwọn míì láǹfààní. Ẹ ṣe ẹ sà ká tó fáwọn míì láǹfààní láti pè wá wọlé. Ọ̀rọ̀ rẹ o ẹ gbé yẹ̀wò ẹ̀já tó wẹ̀ tó wà lójú òpó ń bí lápá àti bí. Hello. 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 Ẹ kọ́ àjìsà. Ẹ ṣeun. Ṣẹ́rí ọ̀gbẹ́ni ẹ̀. Bẹ́ẹ̀. Ó ti rí oko kúnlẹ̀ kó tó gbẹ̀ wá sí. Lọ́nà wo? Èèyàn ti bímọ mẹ́ta.
ìwọ bí méjì. Kò lẹ́bí ara tó lè bá ìsọ̀rọ̀ ni. Ó lè máa wò bí a tó nífẹ̀ẹ́ tó wà láàrin àwọn bí wọ́n wò pé kò ń ṣáà kó wọn jọ lọ́mọ fúnra wọn. Ẹ̀sà kò kí ṣe ọmọbìnrin yẹn ò fẹ́ bí nǹkan kan fún. Kò fẹ́ bí nǹkan kan fún. Orí bí jókòó dáwọ́ tilẹ̀ ni. Ẹgbọ́n Yorùbá mi. Mò ń gbọ́ yín sà, mò ń gbọ́ yín àgbọ́yé sà. Wọ́n bá níṣẹ́ àwò ṣó ṣe é rí. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ ṣeun sà. Yes. Ọ̀rọ̀ rèé o. Hello. Ẹ kú àjì. Bàbá ẹ mà kú àjì. Àwa nìyẹn sà ọ̀rọ̀ rèé o ní gbòòrò ayé o. Ẹ wo ọ̀rọ̀ yẹn ó simple gidi. Ok sà, ẹ bá a dá sí. Sẹ́rí tó bá jẹ́ ọkùnrin tó ti ní òye obìnrin ni, á mọ̀ bóyá obìnrin yẹn fẹ́ nọ́mọ fún àbí kò fẹ́ nọ́mọ fún. Ṣé ọ̀dà sàn? Tóbìnrin bá fẹ́ nọ́mọ tóbìnrin bá fẹ́ nọ́mọ fọ́kùnrin, ó yí sí dùn mọ́ níbi bẹ́ẹ̀ bá ṣe ń jọ ń sùn pọ̀ ìgbóyún bá ṣe jábọ́ lára ẹ̀ lòun ti máa ní ìfúnra. Tó bá dẹ̀ fẹ́ mọ̀ tóun bá fẹ́ mọ̀ gangan sa kó halẹ̀ mọ́ níjọ́ kan kó pè jókòó kó wá kó bí àwọn kinní kan jọ kó ní pé tó bá dá lójú pé obìnrin yẹn ò mọ̀ pé bóyún yẹn ṣe ń jábọ́ lára ẹ̀ pé kinní òun fẹ́ fi gégùn ni pé gbogbo ọmọ tó bí àtọmọ tòun náà pé kinní kan kó kàn fi halẹ̀ mọ́ ẹ̀mọ́rú ẹ̀ obìnrin yẹn á jẹ́wọ́ fún àsùn tọ̀rọ̀ fún obìnrin bẹ́ẹ̀ ni obìnrin yẹn ò fẹ́ ná ọmọ kó tọ́jú ọmọ díẹ̀ ni bẹ́ẹ̀ ni ó fẹ́ kó bá tọ́jú ọmọ ìgbà arójòjòyè ló ń pè láti mú sí. Ẹ ṣeun o ẹ ṣeun sà. Ọ̀rọ̀ rèé o. Hello. Ẹ ṣeun ọjọ́ bá ń súnmọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà. Ẹ kú àjì sà. Ẹ̀fà Dáúdà Ọláwálé ló sọ̀rọ̀. À ń gbọ́ yín sà. Ẹ̀jọ̀ ọkùnrin yẹn ìyàwó yẹn ò fẹ́ bímọ fún rárá ni o. Kí ló jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ sà? Òun kàn fẹ́ ibùjókòó lásán. Tí wọ́n bá wa tọ́jú àwọn ọmọ ẹ̀. Wọ́n lè máa fún náà lóúnjẹ. Bẹ́ẹ̀ni o. Ok. Bó ṣe jẹ́ nìyẹn kọ́lọ́run kóná ṣe mí o kó dẹ̀ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ lọ kó ṣe mí. Ok. Ọlọ́run àpòsí ìyàwó aládùúgbò kà fún o. Tí wọ́n ti wà láti bí ọdún méje tó láwọn nífẹ̀ẹ́ ara wọn ìbólẹ̀ tún já sí. Kódà kó jẹ́ pé ti àbí 10 years ìyẹn ò ní kó má ṣe mí tó bá ṣe ní ìyàwó. Ok sà. Èyí tó wà lọ́dọ̀ rẹ̀ yìí kò lè bímọ fún un. Ok ẹ ṣeun sà. Ẹ jẹ́ n wo kọ́mẹ̀tì àwọn èèyàn lórí Solomon ọba lọ́wọ́ ó ní ọ̀rọ̀ di ọ̀rọ̀ àgbà wípé tí o bá kọjú sí ọ kó ta tí o bá kẹ̀yìn sí ẹ kó ta kí ọkùnrin yẹn kó tún ìran ara ẹ̀ pa ṣùgbọ́n obìnrin yẹn ò bímọ mọ́ ni ìyẹn ní orí Facebook ni Ọdún Ayọ̀ Àjídé wọ́n ní hello that woman did not want to have pregnant for the man forget that they both love each other lórí Facebook nìyẹn. Latif Ajibade ó ní ẹkú iṣẹ́ òkè Tọ́lá Ògúnlẹ̀ ó ní òkè Elizabeth láti Ìbàdàn ó ní kò fẹ́ bímọ mọ́ ní o wọ́n ní obìnrin òkè ó ní ẹ̀ka lẹ́wọ̀ Mr. Ajayi kí Ọlọ́run ṣàánú fún wa lórí bàbá ọlọ́mọ méjì ni mo fẹ́ dá sí ọ̀rọ̀ ti sọra rẹ̀ ìyàwó ọlọ́mọ yẹn ti dé bus stop. Ok. ẹ jẹ́ wá wò báyìí ok Fẹ́mi Fádèyí. Hello. Hello, ẹ kú àjìsà. Ẹ ṣeun sá, orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Ìbẹ̀lẹ̀ wà sá. Ṣe rí nípa ọ̀rọ̀ tí ẹ sọ lálẹ́ yìí. Bẹ́ẹ̀.
very interested lórí program yẹn gan. Fẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ sí èmi gangan. Wow! Ẹ ṣe expense yìí. Ó ní ọmọbìnrin kan tó náà sì bí ọmọ mẹ́ta tí èmi náà sọ pé mo fẹ́ fẹ́ nígbà yẹn. Ok, ẹ̀yin ti bí mélòó ń gbà yẹn? Mélòó lẹ́yìn ti bí ń gbà yẹn? Èmi náà ti bí ọmọ ẹyọ kan ní ibi. Ok. So along the line ọmọ yìí àjọfẹ́ra wa. Àṣé bó ṣe ń lóyún ó ń bolóúnjẹ ń kọ̀rọ̀ èmi ò mọ̀. Gold digger ni at the end of the day mo ṣe wá mọ̀ pé gold digger ni ọmọbìnrin. So nígbẹ̀yìngbẹ̀yìn ṣá mo ṣá lé ọmọ yìí èmi fúnra mi mo fọ́ ara mi lé dànù nígbà mo ti rí wípé kò sẹ́ni tó kò jẹ́ pé ó ní kan ṣe. Ó kàn wá láti kó máa fẹ́ ọkùnrin kan máa gbé lọ sí hòtẹ́ẹ̀lì kó máa fẹ́ ọkùnrin kan máa gbé lọ sí hòtẹ́ẹ̀lì nǹkan tó wà áfítà ò nìyẹn. Adéwálé ló sọ̀rọ̀ Adéwálé lórúkọ mi láti mọ̀ta. Bó ṣe rí nìyẹn sà ẹ kú ètò. Ẹ ṣeun sà ẹ ṣe. Kí ọkùnrin yẹn kó gbójú lára obìnrin yẹn kó wá mi ṣe. So bó ṣe rí nìyẹn. Olólùfẹ́ ẹ bá mi kí. Hello. Hello sir. Hello, ẹ kú àjì. Yes sir. Ẹ ṣeun, orúkọ yín? Orúkọ mi Taofik Masa. Ok, láti bò? Láti Atan. Ok, bá a gbé yẹ̀wò ọ̀rọ̀ rẹ o nígboro ayé o. Yes sir, tẹ́rí obìnrin yẹn. Kò fẹ́ràn máa yẹn o. Tẹ́rí nǹkan tó fi tí báyẹn fi sọ pé ó fẹ́ràn òun ni pé àsìkò tó bá nídìí ẹ̀ láti mítì ẹ̀ ó ń tẹ lọ́rùn dáadáa. Ṣé òun ni tó bá fẹ́ dẹ̀ wò báyẹn tó bá lè ṣe bí ó yá bí oṣù kan tó ṣe pé kò sí nǹkan kan ó máa rí pé woman yẹn máa change ó máa change sí pápátá pé kí ni ó máa ti rí pé nǹkan kan pé nítorí pé ó lówó lọ́wọ́ ló jẹ́ kí woman yẹn jòkó ti o tó bá ti nǹkan mọ́ máa lọ o ó fẹ́ kó bóun tó mọ ohun yẹn tó bá ti tọ́mọ ẹ̀ fẹ́ báyìí ó máa dìyà ń dàgbé ni ìyé tó bá tọ́mọ ẹ̀ bá wọ́n bá ti wà ókè díẹ̀ báyìí ó máa lọ dìyà ń dàgbé máa fi máa yẹn ní àkíláàsì ni bẹ́ẹ̀ jẹ́ nìyẹn ó dáa rẹ̀ sá. Ẹ ṣeun sà. Ẹ jọ̀ọ́ à ń fẹ́ kí àwọn obìnrin náà kan tiẹ̀ bá a dá sí ẹ jọ̀ọ́ bó tiẹ̀ jó obìnrin kan ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká ẹ bá a dá sí kínní. Alex Fernand ok wọ́n ní great job sir ok wọ́n ní Olúfẹ́mi Kùnmí from Òwe wọ́n ní love na ok jẹ́ n fi ọ̀rọ̀ ẹ̀ tẹ̀sán yẹn lẹ́ wọ́n ní the man should focus on his children ok Iremide Adifowóṣíà ok wọ́n ní well done sir Gbénró Adébáyọ̀ wọ́n ní obìnrin yẹn mọ̀ bí oyún ṣe ń wálẹ̀ ọkùnrin kó sún síwájú Olúwaṣínà Julius ọ̀nà obìnrin yẹn wà níbi tí ó máa ń gbé ok ó wá bí tó máa gbé ẹrù ẹ̀ sí ok ẹ jẹ́ kí àti ẹ̀rọ obìnrin kan kó bá a dá sí ẹ̀ lóò. Hello ẹ kú àjì o. ọpọlọ náà níjọba. Àmì ò ẹ ṣeun sá ẹ ṣe mú wa pẹ̀lú yín. ìtùnú ló ń pè láti ìbọdún. Ó tiẹ̀ da mọ́mì wa àti ń retí yín látẹ̀kàn ok mọ́mì ọ̀nà sọ mọ́mì wa àwọn náà àti ń retí yín ẹ ṣeun mọ́mì ẹ bá mọ́mì ẹ bá ok ma. bẹ́ẹ̀ ma. tó tí wọn bá délẹ̀ ká sàn. ó ti yé. bẹ́ẹ̀ ma. obìnrin yẹn ti bí n tó fẹ́ bí. ó ti dé lórí mẹ́ta ṣùgbọ́n ọkùnrin àtòrí làwọn mọ́. Yes ó ṣeé ṣe wọn tẹ wá sọ gender wọn but ọkùnrin nìkan ló ti sọ pé rà pé wọn sọ gender wọn but at least olùtẹ ó ti lé wọn mẹ́ta. ó dẹ̀ ti ríbi tó máa ṣe gbọ̀nsẹ̀ ó ti dáwọ́ tẹ́lẹ̀. ìyàtọ̀kùnrin ń pẹ́ lórí tó ń pẹ́ ó tọ́ ní ìyá bá rí ibi ṣe gbọ̀nsẹ̀ ó máa dáwọ́ tẹ́lẹ̀ ni. fẹ́ẹ́ ọkùnrin yẹn kò fi bẹ́ẹ̀ jẹ́ nìkan tó bóyá kò too much tí ò máa tẹ̀sí ẹ̀ tí ò jẹ́ ní tó wà kí ẹ̀rìn láti lọ. ó tọ́jú ọmọ mẹ́ta. ó sọ bẹ́ẹ̀ olóòdàn wọn làwọn mẹ́ta náà ń gbà. ọkùnrin yẹn sọ máa ń gbọ́ báyìí kó máa waste time ẹ̀. ọgbọ́n làgbàlagbà fi ń màlúù sá. ó ti yé ẹni tó mọ àti gbé ojú ìnàgù ó yẹ kó mà ti lọ ẹ̀. nígbà tí ò bá rí tọ́jú bíi tẹ́lẹ̀ ló bá yẹ pé bóyá 5,000 ló fi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé àti rí 1,000 fún ó sọ gbogbo bó ṣe ń tẹ̀sí ẹ̀ àtàwọn ọmọ ẹ̀rí tó bẹ́ẹ̀ ó máa wá bìjà. so kó máa waste time ẹ̀ ó kàn waste time ara ẹ̀ ni. so ló ṣe ó ti bí tó bẹ́ẹ̀ bí o obìnrin lè ní náà. ẹ ṣe mọ́ mi. kò sẹ́ni tí ò mọ̀ pé ká fẹ́ ẹran sẹ́nu ká wá sí. ó ti bí tó fẹ́ bí ó máa waste time ẹ̀ kọ́ àkókò ẹ̀ ṣòfò ẹ̀ fún ètò. yes ẹ ṣeun ma.
inú mi ti ẹ̀ dùn pé àwọn ọmọ mi tó pè ń sìn tó yẹ pé ní girama náà tó túmọ̀ sí pé àgbàlagbà náà mo sì ń fẹ́ kó mi. hello. akọ àjẹun. ó ti ẹ̀ dá ọwọ́ láàsì làwọn obìnrin wa pèsè ẹ̀kọ́ àjìmọ̀. ẹ ṣe mà orúkọ yín bolẹ̀ tí ń pè mà. obìnrin ò lè bímọ kankan fún màá yẹn mọ́. orúkọ yín mà. orúkọ yín mà. Tèmítọ́pẹ́ láti Kòròdú. ok mà obìnrin ò lè bímọ kankan mọ́. kò lè bímọ ọkàn mọ́ ó ti dín nǹkan tó fẹ́ bí. yé. so torí kó dẹ̀ rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹ̀. àwọn ọkùnrin dẹ̀ ní ìgbà tẹ́ pé táìmù tóun náà bá nídẹ̀ ó ń bá a ṣe lásìkò tóun so kò jẹ́ kóun ní òfura. so kó tètè tẹ́rọ rẹ̀ pa kó fọgbọ́ngbọ́n yẹ̀ ẹ́ lẹ̀. kò lè bímọ fún mọ́. ẹ ṣeun mà ẹ ṣe àní láǹfààní láti gba ìwé kan mọ́ lórí ètò àkókò ti lọ. Orúkọ lọ́wọ́ gba wọn tẹ́ pé àjọṣiṣẹ́ lẹ́ni. Ọkọ̀ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olùdarí ètò lórí ìkànnì tá a wà yìí Délé Adéyanjú Àgbàman Àgbàlẹ́tù latest GP town nìyẹn. Bóyá fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà tèmi ní 080 62 20 24 19 ẹ̀jẹ̀ ìpínlẹ̀ kan sí 080 62 20 24 19 òun náà ni mò ń lò lórí WhatsApp bóyá lóun tẹ́ fẹ́ bá mi sọ ni bóyá ní kọ̀ọ̀kan náà tẹ́ pẹ́ ń dojúkọ tẹ́ ń fẹ́ ká ọmọ Nàìjíríà kan gbà yín yànjú bó sì jẹ́ ó pé ẹ fẹ́ polówó náà ni àbí ẹ lè fẹ́ fáwọn èèyàn lẹ́bùn lórí ètò náà kò sóhun tó fi ń ṣèyàn àbí bóyá ẹ̀yin ní special greeting fún yàn kan tẹ́ pé fún birthday fún kọ̀ọ̀kan tẹ́ fẹ́ kọ́ bá yín ṣe special greeting fún olólùfẹ́ yín àbí fún ọmọ yín àbí fún èèyàn tó súnmọ́ yín náà ni nọ́mbà náà ẹ lè pè mí kẹ́sì bá mi chat náà lórí WhatsApp lórí Facebook bó sì jẹ́ lórí page Ogba Ife yẹn ní kẹ́ DM náà máa dá yín lóhùn lórí TikTok náà tẹ́ bá ti wá at Churchy K lórí Twitter at Churchy K náà ni lórí Instagram Church Hill OAP náà lè ti máa láǹfààní láti pàdé mi. ẹ wo tó bá di ìdájí ènìyàn láago 4 láti máa pẹ̀lẹ́ tó máa pàdé wa lórí àwọn àkọ́tún ètò tá a máa ṣe lórí ìkànnì orúkọ tèmi ni Olúkáyọ̀dé Àjàyí Church Hill ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ èèyàn rẹ̀. ìkànnì alálùbáríkà ó yọ bí ọjọ́ Àdámímógò FM táyé fẹ́ Lẹ́kì láwà nígboro Èkó tàti gbẹ́ndùn ìgbádùn tẹ̀yìn ṣàníṣẹ́ tí àwa gbà ó 93.1 FM rẹ̀ ó Àdámímógò ó wù mí gidi ó ń dùn mọ́ mi mi ò lè ṣe kí má gbọ́ àwọn ò lè ṣe ká má gbọ́ nígbà gbogbo everybody nígboro rédíò yìí máa lọ ń gbọ́ bóyá ẹ̀yin ará mi kájọ máa gbọ́. To be faithful, loyal, and honest, to serve Nigeria with all